àṣẹ o. Orí dákun fún mi lárí dùnnú ọmọ. Jọ̀wọ́ má fún mi lọ́mọ tí ó foró ẹ̀mí mi. Àkókò ibi sàn láyé jọmọ tí ọṣẹ kò pa ní. Tẹ́ bá ń béèrè ọmọ ẹ kíyè sára. Ọmọ ẹni jẹ́ àsẹ̀yìndè bó bá dalẹ̀ ọmọ tí ó wò lè dé ni ṣùgbọ́n bó bá ti dìdà kejì ìbànújẹ́ ẹ máa lọ́mọ jẹ́ Ọlọ́run máa fi ọmọ ṣe bànújẹ́ láyé àwa ọmọ tó lajú ju bàbá o tó lajú ju màmá lọ ọ̀rọ̀ òbí yóò ta kẹ́tí irú ọmọ bẹ́ẹ̀ máa ṣe ló máa ṣe máa lọ náà ló máa lọ Ọlọ́run máa fi ìbànújẹ́ ọmọ sọ́dọ̀ wa ọmọ tó ń yọlé lẹ́nu tó ń foró ẹ̀mí bàbá ẹ̀ aburúkọ ẹbí jẹ́ o á kó wàhálà wálé Ọlọ́run dákun o máa fi irú ẹ̀ ṣọmọ wa ilé afogún ọdún kọ àwọn léwo lọ́jọ́ kan ṣoṣo aṣọ Alao bí wọn àwọn Esa ẹ kọrin ọ̀sán. Ó ṣe mo dúpẹ́. Thank you. Debola. No dey cry again now. Mo ti sọ fún ẹ. Ọkùnrin ni ẹ tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí, wọ́n máa ń gba kámú ni mà. Ó dùn ẹ̀ fine gbogbo alamọ̀ but wàá take hard ni. Let's go. Wálé, Bọ́lájí, ṣé pé mọ́mí mi ti kú náà nìyẹn? Mi rí mọ́mí mi mọ́. Débọ́lá torí Ọlọ́run tẹ má ṣe rẹ léṣe sí mi náà. Máa ṣojú máa ṣẹ́yìn fún ẹ, máa ṣẹ́yà fún ẹ. Ibi náà ti ní kú yóò dá. Iṣẹ́ tí mo ní ọjọ́ tí ní kú bá. Àǹtí ẹ má sunkún náà. Ṣé kí ẹ máa pàrọ̀ fọ́mọ yín tí wàá sunkún? Kò sí yàn tó dùn náà. Fóònù mi ta. Ẹ jọ̀ọ́, ẹ má sunkún, Débọ́lá má sunkún mọ́ náà. Jọ̀ọ́ náà. Ẹ ṣe ló ti gbọ́. Ó ti sọ. Ìpè Débọ́lá ti gbọ́ fún gbọ́. Where are you coming from? Mo kàn lọ while away time lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni. Ìwọ lọ while away time. Ó bá mi sọ tí mo ti ń pè ẹ́ for only God knows how long ni mo ti ń pè ẹ́ o gbé phone. Mi ò kó phones mi dání, wọ́n wà nínú room. Don't tell me that. Kí ló ra phone fún ẹ fún? Phone ọ̀tọ̀ọ̀tọ̀ méjì mo ra fún ẹ láti monitor ẹni. Ìwọ náà kó dání. Mobile phone lọ pé it's on the landline. But daddy, why are you sounding so cruel? Èmi sound so cruel. Ṣé bí kò ṣe máa ń jókòó nílé látọjọ́ tí mọ́mí ti kú tí máa ń dira mi mọ́lé ṣe láìkẹ́ bẹ́ẹ̀ ni ṣe fẹ́ kí n fi ronú para mi kí n fi ronú ṣera mi léṣe sínú ilé ni. Ìwọ jẹ́ tó nírònú. I'm sorry to say sir, tó bá jẹ́ kí bóyá kí n kọ̀ ronú kú ní wíṣìn Ọlọ́run ní fún yín ṣe sir. Ṣé ìgbìmọ̀ máa dira mi mọ́nú lílẹ̀ ọ̀lẹ́? Débọ́lá, ó bá mi sọ̀rọ̀, ó dẹ̀ ń rí lọ, ó kúrò wájú mi. Wà á họ́pọ̀ dọ́kọ̀, let me tell you, ó máa họ́pọ̀ dọ́kọ̀ and I'm very serious about it. And let me tell you, ìwọ ni kọ́kọ́ lọ́mọ o, wọn ò bímọ ni mo bí ẹni. Gbogbo ayọ̀ká yọ̀ tó yọ ẹ, ó wà lópin yọkọ̀. It's going to come to an end. What the hell? Orí dákun fún mi lárí dùnnú ọmọ. Jọ̀wọ́ má fún mi lọ́mọ tí ó foró ẹ̀mí mi. Àkókò ibi sàn láyé, jọmọ tí ó ṣekú pa ni.
tẹ́ bá ń béèrè ọmọ ẹ kíyè sára àkókò yìí. Kí ni gbogbo rubbish? Ẹ gbé pangolo kúrò lọ́nà jẹ́ kí mọ́tò fẹ́ kọjá lẹ́dẹ̀ gbé pangolo sáàrin títì. Bàbá ìlú ń wà pangolo. Ṣé ó wù mí kí n gbọ́ sínú ọ̀run bí yìí? Àbí ojú ẹ̀ fọ́ òní pé mọ́tò yẹn bàjẹ́. Mọ́tò bá bàjẹ́ yẹn olùkọ́ ẹ̀rù kọ̀ọ̀kan máa fi mọ́tò. Ṣé ó wù mí kí n gbọ́ sínú ọ̀run? Ẹ ṣe kí akẹ́kọ̀ọ́ tí mọ́tò kúrò lọ́nà jà. Wọ́n ní bẹ́ẹ̀ ló ṣe bá gbàlagbà. Abẹ́ kí ìbìjà àgbàlagbà náà ṣe bí àgbàlagbà náà. Mo ní làákàyè ń tiẹ̀. Wọ́n bí wọn léèrè. Ṣé pé ẹ̀yin ọmọ òfò ẹ̀rù yẹ pé méjì? Ta ló mọ òfò ẹ̀rù? Ọmọ òfò ẹ̀rù ni ẹ́. Ṣé o lè nírú mi ní bàbá kó máa sọ̀rọ̀ burúkú sí? Bàbá ẹ fi sítórì ilé ìlẹ̀ pẹ̀lú ọmọ òfò ẹ̀rù. Ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ àlọ́ jàre. Ọgbẹ́ mi létí. Debola, if you no slap her na, if you no slap her, no, you know. Banke. Debola ni my only child. Oh, Ekao. Debola, Banke. Ashake sọ rẹ dada. Yeah, of course. Adebanke ni ẹni tí Ọlọ́run yàn báyìí. Pé kó wá máa ṣètọ́jú wa nínú ilé. Okay? So, bí ẹ ṣe jẹ́ ni. Oh, well, Daddy, I must say it that Emoji Soja. She's looking so beautiful and perfectly made. Uncle, I'm flattered. Ẹ wò, ẹ̀yin náà bàjẹ́ lọ́mọkùnrin o. Oh, really? In fact, I've heard a lot about you. Yeah. From your dad. Ẹ jọ̀ọ́, kí ló sọ fún yín nípa mi o? Kí là ní sọ uncle? Ṣé ti àwọn náírà mi tó máa ń sọnù nínú wallet ni a fẹ́ sọ ni? Àbí ọ̀nì kò ṣàmọ̀ pé tíyàn bá ṣe ọbẹ̀ ó máa ń lọ́wọ́n favourite meat kan tíyàn máa ń fẹ́ wò pé máa jẹ́rè lálẹ́ àwọn bíi ṣàkí onígbàwẹ́ kàdédé wà tí ń gbà mí àbí ó dẹ̀ lè jẹ́ àwọn ọmọ wọn bọ̀kọ̀tọ̀ àwọn choice meat ó lè jẹ́ àwọn ọmọ ọkàn irú àwọn nǹkan bẹ́ẹ̀ tó máa ń wòyàn jẹ àkọ́ wà wọn tinú ọ̀nà ẹ má dà wọn lóhùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti irújó tó ń jó tagba náírà akọ́ wọn jọ̀ wọ́n dé báyìí wàá bẹ̀rẹ̀ gbogbo àwọn àdínkù àdínkù yìí ẹ wo nǹkan ẹ má dáadáa di ilé oúnjẹ rẹ àwọn nǹkan tó sọ fún mi nípa ayé kọ́ nìyẹn o in fact ibi tó ròyìn dé dáadáa wọ́n ní pé ẹni wà tútù bíi tẹ̀yà àdàpà. Yeah, I'm flattered. Very no, she's a lek. Anyway, he's a good boy. Well, come out for a lane, sọ̀rọ̀. Debola, Omobita sọ̀rọ̀ ibi. Yeah. Adebanke, ó ti wá darapọ̀ mọ́ wa nìyí o. Àbí kó máa ṣètọ́jú méjèèjì lọ́nà nílé ni. And ṣòwárí àwọn áńgẹ́lì tó ń wò yìí. Àwọn tọ́lọ̀ ń jogún fóun nìyẹn. Mo rẹ́ni kejì ni àrí ìkẹ́ni. Incidentally, Adebanke ti fẹ́ ọkọ rí àmọ́ ó wá jọ́ lọ́hún pé ni. Yeah, I'm sorry. Tírú ẹ̀ bá dẹ̀ wáyé èèyàn kan náà ni Ọlọ́run àtúnrán àwa rè. So I decided to bring her and the children in kí gbogbo wa jọ darapọ̀ ká wá di kan. Aunty Banke, ẹ pẹ̀lẹ́ tọkọ yín o. Ọlọ́run àbá tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀.
and share the receipt can join family with daddy and so. To me, cooking is a problem, but on one condition. Uncle, kí ni mo ṣe? Really share anything for me. But Sherry dad me, I want to call any people to know. What does she want? He's so precious in my life. So the only thing they want to for me, only pay to buy me to daddy. See, any just come out like him, see me, see like him. They bought she then. If you won't have any problem. Uncle, ṣé ti tọ́jú daddy yín? Ẹ̀yin fi yẹn lẹ̀ fọlọ́run. Máa tọ́jú daddy yín ju bẹ́ẹ̀ ṣe rò lọ. Èyàn ṣá máa fàdúrà ràn mí lọ́wọ́. Ọlọ́run adé fún yín ṣe. Àmín. Ṣé bá ti ṣe then there is no cost for now. So if you Ọlọ́run fún gbogbo àṣẹ. Débọ́lá sọ fún Sálíù kó empty mọ́tò àti ìṣẹ̀m ṣáwà ń bẹ̀ kẹjọ ṣe kẹ́kẹ́ wọ̀. All right, mi jẹ́ kí n bọ́ra rẹ̀. All right, sir. All right. Dear? Yes, sir. Mo fẹ́ máa bẹ̀rù ìjà kẹ́kọ̀ọ́ lálẹ́ ìwé ìfún àwọn ṣọ́pẹ́ láti. All right. Adébánkẹ́ aya àgbà Akin Raymond Baba Jide Johnson. Adébánkẹ́ mi ọ̀kan ṣoṣo. Sórí tí mo bá pè ní áńgẹ́lì mi ò ṣe sọ mi ò dẹ̀já yóò pa nítorí mo mọ̀ pé Ọlọ́run dìídì fi ẹ́ ṣàánú mi ni tó sọ ẹ̀ kalẹ̀ látòdì ọ̀run sí gbèsè ayé mi láti wá ṣe rere, and that is the gospel truth. Òun náà dẹ̀ ló ti ń ṣe táàrí tí èmi gan fojú ara mi rí tí mo mọ̀ lára. Wàá wá pẹ́ fún mi. Àmín. Wàá bí ọkùnrin àbíró, wàá bí obìnrin àbíyè fún èmi Raymond. Wàá ṣe kárí bẹ́ẹ̀. Àmín. Raymond Baba Jide Johnson, olówó orí mi, ọkọ Adébánkẹ́ Àṣàbí. Ọmọdún ní. Ẹ̀sà yìí pọ̀ jù, ibi ẹ bá ń lọ ni ẹ sọ. Mi ò kú tí ì sá ẹ̀. Ṣé tí n bá lórí ọ̀fẹ́ ni màá kó irinṣẹ́ báyìí, irinṣẹ́ onílù, màá gba àwọn elégbè olómele tí màá máa kọrin, tí màá máa kí ẹ. My darling, ó ṣe mí lóore ni o. Èmi oore. Bẹ́ẹ̀ ni, oore má lè gbàgbé òun ló ṣe mí. Mo mọ̀ pé ó mọ̀ ọmọ ṣe fẹ́ sọ fún ẹ. Ṣorídé Bọ́lá tí owó ẹ̀ ọmọ ìtàn ni o, ìtàn gidi wà lórí ọmọ ẹ̀. Ṣé ti owó mi tí adédé pòórá nínú ilé àbí pàápàá nínú àkáǹtì mi tí ó yà kọ́ mi ńgbà mi tí mo máa sáré kiri, àbí tí òun àtọ̀wọn ọ̀rẹ́ tí wọ́n á ní wọ́n lọ gbówó lówó ń ta ni mo fẹ́ sọ, tí màmá lọ bẹ́ẹ̀lì wọn police station tí màmá san gbèsè, àbí tí ìrìn òru tó ń rìn wọ́n á lọ club wá dé lágo 3 aago 4 ìdájí, àbọ̀tí mímu, àbí èyí tí wọ́n bá àwọn obìnrin lò ní tipátipá.
sórí gbogbo wàhálà yìí òun ní abára wa lọ́wọ́ ọmọ ẹ̀ tí ìyá ẹ̀ kó sáyé àbá ẹ̀ tó fẹ́ jẹ ríru tí ìyá ẹ̀ fi jọ lọ́hùn pé àmọ́ ní èyí tí wọ́n wá dé mo rí yàtọ̀ mi ò lè borí ọlọ́run mọ́ra mo ṣe pẹ̀lú áńgẹ́lì mi mo wá ń wo Débọ́lá báyìí ló wá dàtúbí ní ojú mi mo mọ̀ pé gbólóhùn ló lò ọ̀rọ̀ náà ló sọ ó jọ mi lójú mo wá ń wo Débọ́lá wá ń ṣe gbogbo ohun tó ń dùn mọ́ mi nú lára wá ń tú èmi gan lára Adébánkẹ́ wàá pẹ́ fún mi sórí gbogbo èyí tó mí àti tí ó mí tó fúyà ètò wò nígbèsè ayé ẹ Ọlọ́run á lo gbogbo kíyìn láti fi dùn ẹnu ó ṣe mo dúpẹ́ my love. Ìwà kò kú sí magic kankan anywhere o. Ìyálé mi ló ṣe gbogbo iṣẹ́ yìí. Ibi tí ìyálé mi ṣe dé lèmi náà ti gbé. Tó bá dẹ̀ rántí ìgbà tó máa fẹ́ mi, mo ṣe ìlérí fún ẹ wípé sórí ibi tí ìyálé mi ṣiṣẹ́ dé nínú ilé yìí, máa sa agbára mi. I will try my very best láti make sure wípé peace àti ayọ̀ àti ìdùnnú wà nínú ilé yìí. Bẹ́ẹ̀ni, mo rántí bó sọ bẹ́ẹ̀, ó dẹ̀ rí bẹ́ẹ̀. Ó rí bẹ́ẹ̀. Wọ́n lè náà ṣe ń fẹ́ mí ìmúre hàn. Àdúrà ni kó máa fi ràn mí lọ́wọ́. Sórí àdúrà àtòrin ọpẹ́ kò ní wọ́n lẹ́nu mi. Ó fi dẹ́ lójú mi. Wáwo, sórí tí n bá ṣe, á dàbí ẹni tá a ṣe lórí tí ó dúpẹ́. Bí ọlọ́ṣà kó iná ẹrù lọ ni, èmi nìfẹ́ jẹ́ ọlọ́ṣà, rí mi ò lè jalè. Orí wo ló ń dúpẹ́ fún ìwọ tó gbà mí sílé tọmọtọmọ. Àkíwá ló wà nù yẹn. Mélòó náà ni wọ́n? Mélòó gan ló wà lákàtà ẹ̀mí gan lára? Mélòó náà gbogbo alápapọ̀? Wo àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tiwa gan ń bọ̀. méjì jọ. Ara ọ̀dẹ̀ tí mo ní kí n bẹ̀rẹ̀ sọ. Àwọn ọ̀dẹ̀ mi ti ṣe jẹ́ ká ti kí wọ́n sùn. Jẹ́ kí n drop it. Mo bá a jẹ́ nígbà. Oh. Young D, Fem D catch you one. Oh, I want to know me. It's a kumara. I don't want to know chase. Oh, mama, that's your boom nakao. I want to know me. I don't want to know chase. Oh, mama, that's your boom nakao. I want to know me. Fresh one. And just got key to the throne. Taking over game, let your haters know it's on. Like explosives, I got sound of a bomb. That's blazing, never blazing like the sun. Blowing all your haters to kingdom come. You hate to see me out, you just wanna see me gone. I got the crown now, so you take notice. I've been hot, I ain't no novice. Hate it or love it, I'm building up strong. I know you love to bug me or mock me or diss me in a song. Get it or shove it, I never go wrong. I keep having the words on my feet, a comfortable song. Your words ain't moving people, that's because your words is crippled. A clear truth, nobody believe you. Now the reason you want to do me evil. I don't want to know chase. Oh mama, that's your boom nakao. I wanna know me. I don't want to know chase. Oh mama, that's your boom nakao. I don't know what to say, Misha. Body spray. You know, share now. Because you don't carry body spray. Carry come out the use patch. Let's be that one now. Oh, Marvin, you teacher. Okay, surely new logic. I'm not paying late. I want to let you be a saint. She need to be a woman now. I'm going to change the pastor. Sometimes they know that they are Wasiu club. Some of wash shy, some of fuck in this color. I am shaking. I am scared. I have to saint the boy father. I have to roll it. I don't die. Oh, you know your mother.
Just imagine. Come on, Campbell, at your age. I know, but within our own. Make I tell you one thing, what's happening? God. Me, I'm a confirmed street boy by the way she lay. Confirmed good I hate that for moment. You have a small thing. We are well low. You know what that I am. Yeah. I feel good before that one go la or be 12. 5 to 7. For me, I still be guiding my boy. But say, anyway, my accomplishment. Now, I'm trying to say, wow. Oh, daddy. What are my graduates? I never knew. Àrídùnnú máa lọ́mọ o, Ọlọ́run máa fọmọ dààmú àwa o. Ẹ tó jẹ́ owó ọ̀gá náà. Ẹ̀yin Yorùbá wo ni ìjà yìí wá? Madam ní àwọn ń bọ̀ wọ́n ṣe nǹkan lókè. Ẹ ṣé. Ọmọ làbá kẹ́kọ̀ọ́ báyìí, báńkẹ́. Wọ́n máa gba àlejò gan. Àlejò gidi. Ẹ̀yin ọ̀rẹ́ mi. Ń ga jù. Ẹ̀bùn iṣẹ́ ọmọ bínú sí mi kí ló dá yín dúró. Mo ń sáré bọ́kọ mi tó nǹkan kan lókè nítorí kò ní pẹ́ dé. Bínú kẹ̀. Ewu didi big madam. Àyà bàbá olówó. Tí a bá rẹ́rìn ká sọ pa rẹ́rìn. Báńkẹ́ àjànàkú kọjá mo rí nǹkan fèrè. Ààrẹ ló ń dán báyìí. Gbogbo ara ẹ ṣe ń glow. Ọ̀rẹ́ mi, mo envy ẹ gidi gan ni. Ara ẹ wá gbé ọ láyọ̀. Debbie, ṣé wo mọ̀ pọ́lá bàtà lódò fi ń ṣàn ni? Tọ́kọ ẹni bá jẹun yó. Ara ìyàwó ẹ̀ láti mú. Owó bàbá Jídé Johnson ló ń yọ láwọ̀ mi. Ó tọrọ ló kúkú sọ. Torí pọ́kọ tiwa ò jẹun yó. Tó lè ara wa ṣe rí ṣàkàṣàkà. Àbí? Ṣé bí àpèjúwe ọ̀rọ̀ lásán ni mo kàn ṣe? Ó wá ní ara ṣàkàṣàkà mi láìkẹ́ o. Ó jẹ́ tí wá tèkẹ́ pásánà ni. Ó ṣàmọ̀ péré ni mò ń bá ẹ ṣe. Nǹkan tá à ń sọ jù ọ̀rẹ́ mi. Wọ́n ní pápá la máa ṣe ilẹ̀ pápá. Ọ̀rẹ́ mi ta bá ní pé kàkà. Ó ti tó bí ìgbà díẹ̀ tó ti wà nulẹ̀ yìí. Ṣé o fẹ́ ní iṣu fún máa yé ni? Àbí o fẹ́ tán mọ́ Babájídé Johnson ni? Bọ́ọ̀lù ṣe ń sọ̀rọ̀ báyìí. Bọ́ọ̀lù ṣe ní sọ bẹ́ẹ̀. Mo rí èèyàn tó rí rùmùrùmù báyìí. Ṣé wọ́n mọ̀ bí ó ti lóyún? Ẹ wò. Ṣé bọ́ ní ẹni tí à ń gbéyàwó wa bá kò ń garùn ni? Kí ló wá dé tẹ̀yìn ń garùn báyìí? Ok, àgarùn. Ẹ má garùn. Iṣu Ọlọ́run ni. Èèyàn ń sọ fún yàn ṣe ti gbọ́. And please, on a more serious note, ṣé mo rí pé I am now a very responsible married woman. Kò dẹ̀ ní dákẹ́ máa bọ̀ nílé mi, nílé ọkọ mi, kẹ́ wá múra bíi onínàbí báyìí wá. Kí wá ní nǹkan tá a wọ̀ ká má bàa gbọ́kọ ẹ̀. Gba ọkọ ta ni? Ẹ jẹ́ kọ́kọ́ yí rẹ̀ bá mi wẹ̀ yẹn ná. Ṣé ojú bọ̀bọ̀ tẹ̀yìn wò yẹn ó jọ ojú ọkọ tó ṣe é gbà? Báńkẹ́ ìwọ omi. Àwọn àgbọ̀. Wọ́n gbọ́dọ̀ ẹ̀kọ́ jẹ́ wọ́n fi ń dà ẹ̀. Àbílẹ̀ máa ṣe bẹ́ẹ̀ kọ́ máa mú. Ọ̀rẹ́ gbogbo ayé ẹ̀ máa jẹ́ bí kàgbé. Ọmọ ìgbà àdágbóló wà. Àtúrọ̀sẹ̀. Ọkọ mi ti dé kàn. Ẹ máa kọ́ ọ̀lẹ́. Àlejò alága nílé ni. Báwo ni nǹkan? Ṣé ẹ̀ṣẹ̀ dé ni àbí báwo?
àti dé tipẹ́. Bẹ́ẹ̀ni, àti dé tipẹ́. Ẹ ṣé gan ni, ẹ dẹ̀ kú tọ́jú ọ̀rẹ́ wa. À ń rí ọwọ́ yín lára ẹ̀ dáadáa. Àbí ọwọ́ rẹ̀ ń gan lára tèmi, àbẹ́ rí nǹkan. Ẹ wọ náà ló tọ́jú gbogbo wa anyway. It is well. Ẹni ẹ ti wà ń bí tẹ́lẹ̀. Àwọn ní ò sọ fún mi. Why now? Ẹ dúró, ó ṣe jẹ́ pé gbogbo ìgbà tí ẹ bá ti wá bí ìzẹ́dà kí n gbọ́ pé ẹ ti wá ẹ ti lọ. Àbí kí n dé báyìí ní téńté bẹ́ẹ̀ ṣe ń lọ yìí náà. Ṣé ẹ máa ń dìdí plan ẹ̀ ní àbíkọ́ pọ̀? No, I'm planning. A ti dé ní àtàárọ̀. Bẹ́ẹ̀ni. Is that so? Ta ti jẹ, ta ti mu. Nítorí èmi fẹ́ iṣẹ́ lọ bẹ̀rẹ̀ àlejò tèmi ṣe. Àwọn àbí ká tẹ̀ tún padà wọlé òyà. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sá, tó bá di next week a máa kí yín. Next week? Yes. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ni, weekend. Next week lẹ pé o. A máa wá. A máa wá. Okay. Èmi gan-an wá ready fún yín gbà yẹn. Anyway, it's alright honey. Ẹ gbé mọ́tò wa bí báwo lẹ fẹ́ mú? Rárá, cab la gbé wá. Okay, cab lẹ lò. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká bá wọn pé cab tó máa gbé yín. Rárá sá, ẹ má worry. A máa sọ̀tà wa. Junction wa bí. A máa gbé cab kọjá. Anyway, honey, bá mi. Hello, mo tiẹ̀ ti yọ mi. Ẹ ṣé sá. No, easy. Take it easy. Ẹ gbọ́dọ̀ gbọ́kadà o, káàbù ní káyà gbé o. Ọ̀kadà ló máa ń gbé wá. Ọ̀kadà. A máa gbé cab lẹ́yìn. No, ẹ má gbọ́ ọ̀kadà mọ́ ẹjọ́ tó ń lọ. Mo mọ̀ jẹ́jẹ́. All right. Honey. Yes, ma. Kò dé dúró dé. Mo rò pé ó fẹ́ máa sìn wọ́n lọ ní ìyàpá. Pé wà á ti ẹ̀dẹ̀ junction. All right. Ìyàpá máa kó bọ̀. Ọ̀kadà ló máa gbé o. Wá ọ̀kadà náà. Ẹ wo ètò tó wá wọ mí nìyẹn. Sori mi ò ní problem pẹ̀lú Indian movies but wọ́n ní talent wọ́n ní gbogbo ẹ̀ bọ́ tó bá ti dé bì kan má kọ̀ dá sórin ṣá àwọn nǹkan tó serious wọ́n ní nǹkan mi ní akọ̀ bẹ̀rẹ̀ ẹ̀rìn jìnnìjìnnì lójú. ẹ̀yin ọmọ ẹ̀bùn ní sọ̀kan ẹ̀wọ̀n ló jẹ́ kó wà pẹ̀kìlẹ̀. ìwọ wá láìkẹ́ ní ètò tí wá láìkẹ́ nínú ìlú fẹ́ sí láìkẹ́. ẹ wà láìkẹ́ ẹ kú lé o. ẹ káàbọ̀ ìwà ni kọ́ àbòsí tẹ́ wú báyìí. Èmi má kọ̀ wú kán tèmi màá ní o. Ẹ wò ẹ má máa da ẹ̀wọ̀n lóhùn jà ẹ má dàda dín in lóhùn jà rẹ ẹ báwo lòdì sóde dùn. In fact mo ní nice time Aunty Banke ẹ̀yin ni mo bá ra kíní ìbọ̀ ẹ̀yin àtàwọn àbúrò mi but just one for you and the rest for them. tí wàá ń kọ́ kò yọ. ẹ̀yin kẹ mi mọ̀ yín rí àwọn tí mo mọ̀ rí mo bá ra nǹkan wá. Débọ́lá ọ̀ní ò gbọ́ Yorùbá tó sọ sí. ìgbóbìnrin tèmi kọ́ lónà òbí mímọ́ èmi ò sínú ẹbí wọn lólórí oko bámbà tọ́lọ́ gbadé gbogbo lé fún. ọ ẹ fi yẹn lẹ. mo rí mu ètè sọnù finally ok kò bọ́ lọ́nà. àtúwà lórúkọ ẹ̀ wàá di wàá bá mi fún kéde abami bẹ́ẹ̀ fún kéde àwọn náà mọ̀ àjẹbí ó máa tó dúró kí. ẹ wo ẹ má dá wọn lóhùn o ẹ má dá wọn lóhùn rárá. ṣé towó tẹ́yìn bá ṣàtì need anything ẹ wá bẹ̀ mí èmi abayín wọ ike jáde. èmi tiẹ̀ trust in ọkàn mi balẹ̀ tí bá ti rí yín. wọ́ọ̀kì máa ṣe yahoo náà lémi ẹ fẹ́ ṣe scam. àwọn ò ṣe scam ṣe rí owó yín yẹn èmi àti ọ̀ngùn Débọ́lá a máa kó sínú ẹ̀ bá máa bù ni. nínú owó yìí náà mo ti gbọ́ ẹ fẹ́ plan kù fún mi lórí ọ̀rọ̀ owó it's alright àmọ́ ti gbọ́ yín ìbẹ́ àjọ wà lẹ́nu ẹ̀ náà ni. Aunty Banke ẹ jẹ́ kí mi sáré lọ change máa join you very soon. ok ẹ wá kí lẹ máa jẹ. anything tẹ́ bá ti ṣe màá bá yín fìfẹ́ jẹ. ẹ̀yin náà trust me fún ara mi báyìí ni mo máa ṣe mi ní ká mi náà bá yín ṣe. mo tiẹ̀ trust yín. honey mo lọ sóúnjẹ fún bàbá ọkọ. kò sí tí o dà sẹ́ẹ̀ kò sí tí o dà ẹ lè má bínú ẹ kàn bá wa sẹ́ẹ̀dì bóyá èso mi nìkan àbí ẹ ṣáà lè fún wa lómi mú. ìyẹn ní òkú bèbí rí. Chicken burger juice. Sure. Oh, anything. Báwo ló fẹ́ anything? Èyí tí wọ́n ẹ̀ bá ẹ̀ everything. ẹ kúlẹ̀ sá. àwọn wo rè. àwọn ọ̀rẹ́ mi ni wọ́n à ń bọ̀ láti ilé fàájì ni so wọ́n wá ní káwọn wá bá mi ṣeré mọ́júmọ́. wá kí ló kọ́ àwọn obìnrin wa ká mi mọ́lé
ni wọ́n sọ pé ìyẹ́ ọ̀rẹ́ mi ni wọ́n ṣe ẹ máa bẹ́ẹ̀ ṣeré. wọ́n á bẹ́ẹ̀ ìjà lọ wọ́n á bẹ́ẹ̀ jà nulẹ̀ mi what rubbish is this? ní ilé tèmi ni wọ́n kọ́bìnrin wá ká mi wọ́n. honey please jẹ́ kí n bọ́ ọmọ èso tọrọ àyà máa kọ́ ẹ what rubbish. But daddy kò kí n ṣe big deal now ara nǹkan tó wà in vogue ni. will you shut up? kí ló mọ̀ tó wà in vogue? sọ fún mi ọ̀làjú ni àbóríta tó mi ṣébi tó kọ́ wọ́n bọ̀ ẹ́ ìwọ ló kọ́ wọ́n ní mi ò láìkẹ́ tí wọ́n pè tí wọ́n ti ń bínú báyìí mi ò láìkẹ́ máa fọ́ ọkàn mi yàrá tó ń sọ yẹn ṣé ìwọ ló kọ́ yàrá sínú léyìí ọwọ́ ta ló ti bá wù pálapàla iná ọwọ́ ta ló ti bá tell me rubbish nana ẹ̀yin tí ẹ nínú ẹ má wo ìsìnkúnlẹ̀ mi ò ní dẹ̀ nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ṣe fún mi ṣe rí ojú tí mo dì í kí n tó la ojú yìí ẹ ṣe bá ẹ. but daddy kí ni gbogbo nǹkan tẹ ṣe ń sìn ẹ ṣe máa embarrass lójú àwọn àlejò mi. èmi embarrass wọ torí bó ṣe sọ fún ẹ má tì mí má dẹ gba ojú ẹ lálẹ́ kò dẹ sí gbọdọ don't take her. ẹ wà tí máa kẹ. tí ń lọ jẹ o dáàdi mọ́ mi dáadáa pọ̀ ní Instagram mo sán lórí gan pé mo lè ṣe wèrè fáwọn irú rubbish òní ẹ̀ náà ọlá yín lọ tí ó bá kí n ṣe sí pé mo respect yín ni nǹkan tó bá yín dánwò ẹ̀ dẹ̀ mọ́ mi dáadáa ẹ jẹ́ kí n kọ́kọ́ lé akátá lọ ná kí tó wá fàbọ̀ fàdíyẹ yín. ṣẹ́gbọ́. irú nọ́sẹ̀nsì òní ẹ̀ náà. kò ní da fún gbàmọ́dà ẹ̀ fún ètò báyẹn. èmi náà mo bá sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀yin ní kí ni what kí má lè bọ́ ọmọ sọ̀rọ̀ ṣé gbogbo nǹkan tó ṣe é bójú mu ni. kóbìnrin wa ká wa mọ́lé. Raymond ẹ̀yin náà dùkú. how. wọn ò ṣọmọdé mọ́ náà. ọmọ mi kọ́ ni. ẹni sọ̀rọ̀ mi ì ní pé nǹkan tí wọ́n ṣe kò dáa o bọ́ tí bá tiẹ̀ máa bọ́mọ wí kò ń ṣe lójú àwọn àlejò wọn. àìrọ́ mi ò mọ̀ ṣe immediately la máa react. lọ́dọ́lá máa jẹ́ kó lọ tán wá padà dé á ti tutù. kò dáa. bí ṣe ṣe ẹ ló dáa mi ò fẹ́ o. a ní nǹkan ò dáa kẹ́ bá wọn ṣe bẹ́ẹ̀ mọ́. bí àsìkò ni mi straight away ni. honey ṣé turkey yìí ṣe wá tóbi bẹ́ẹ̀ lọ́tẹ̀ ṣé frozen wọn lélẹ̀ àbí tẹ ràtẹ pálí. no life ni wọ́n pa ni. ok ya ọ taste ẹ gangan. àmì náà ló lọ rà. ẹ that's nice. ọwọ́ tó fi ń dín ọ̀sẹ̀ lójú rẹ̀ fà kò lè jẹ́ máa jáde pẹ́jù. oh thank you dear. thank you ṣe. àmì náà ṣe ti jẹun. màá lọ jẹ inú kitchen yẹn. ok make sure pé o bá mi tidy gbogbo kitchen yẹn dáadáa. yes ma. jáde sórí àwọn fruits mo tẹ̀ fẹ́ sọ fún ẹ ń pa wọn sórí especially the watermelon ni ó dà gan ó tún máa ń lower blood pressure and sórí ipò tó wà ń sìn kò máa kó jẹ gidigidi gan ni òun especially watermelon ó jẹ gidi gan sódà tó bá máa deliver ọmọ ẹ báyìí àwọn ọmọ sí ṣebí wọn náà ṣe kúnrégé lájáde sórí irú ọ̀gẹ̀dẹ̀ náà òun náà tún máa encourage easy passage nígbà tí wọn bá mú ewédú nínú oyún tó wọn máa bí ẹ báyìí akọ pọ́ báyìí lọ́wọ́ máa jáde èmi ò fẹ́ mọ tí ń jẹ ẹ̀yà tí mo ti wá ti pẹ́ mo kò ń easy ọmọ arúgbó ni ó dẹ̀ láti jáde nicely àdúgbò láyà tàlàfíà wọ́n máa jẹ food gan plenty of it mi ò fi lè ṣeré ọkọ̀ tí mo ti wà ní. Bánkẹ́. Bọ́lá. Sọ fún mi pé irọ́ ni nǹkan tí dáàdì sọ ní dining lẹ́ẹ̀kan. Àmì lóhùn. Now dá mi lóhùn. Òótọ́ ni nǹkan tí dáàdì sàbí rọ. Dáàdì tí òótọ́ ni òkú ló ń fi dáàdì mi. Mi mọ̀ mọ̀. Sọ mi ipò olóyún fún àbí. Irọ́ o. Ṣọlọ́ nìyẹn, ọ̀run ló ti máa lọ bí. Màá pa ẹ́, màá gbé.
Bánkẹ́, sọ fún mi pé irọ́ ni nǹkan tí dáàdì sọ ní dining lẹ́ẹ̀kan. Dáàdì lóhùn! Ìwọ ṣe dúró tí bá ní fi ọbẹ̀ fi gún gbogbo oyún wèrè tó sọ́pọ̀ níyẹn ìwọ ló ń fún dáàdì tèmi ọ̀run ló ti máa lọ bí kò ń ṣayé. Ọlọ́run máa fọmọ dààmú àwa o. Àṣẹ o. Orí dákun fún mi lárí dùnú ọmọ. Jọ̀wọ́ má fún mi lọ́mọ tó foró ẹ̀mí mi. Àkókò ibi sàn láyé. Jọmọ tí ó ṣẹ́kù falẹ̀. What? Kí ni gbogbo rọ́bìṣì? Kí ni gbogbo òṣìṣẹ́ ọbẹ̀ ṣe lítà lẹ́lẹ̀? Ṣé ìbálẹ̀ bàbá mi jẹ́ ni? Ẹgbẹ́ ti ọmọ àtúkọ́ ọmọdé jẹ́ ni. Ẹgbẹ́ fi sí ẹwẹ́ fi ọgbọ́n sí kò ṣiṣẹ́ ìjẹ́. Ẹgbẹ́ ṣe lítà ẹgbẹ́. Àbí rọ́bìṣì wọlé lè dá, rọ́bìṣì wọlé lè dá. Ọmọ tó yọlé lẹ́nu tó ń foró ẹ̀mí bàbá ẹ̀. Aburúkọ ẹbí jẹ́ o, a kó wàhálà wálé. Ọlọ́run dákun o, máa firú ẹ̀ ṣọmọ wa. Ilé afogún ọdún kọ àwọn lè wo lọ́jọ́ kan ṣoṣo. Aṣọ àlà òbí wọn àwọn lè ta epo sí. Bẹ́ẹ̀ bá ń tọrọ ẹ̀ là dáadáa o. Kẹ má lọ fi ikú tí ó pa ìṣọmọ o. Àkókò ibi ó sọjúṣe rádaràda. Orí dákun fún mi lárí dùnú ọmọ. Jọ̀wọ́ má fún mi lọ́mọ tí ó foró ẹ̀mí mi. Àkókò ibi sàn láyé. Jọmọ tí ó ṣẹ́kù pa ni. Tẹ́ bá ń béèrè ọmọ ẹ kíyè sára. Àkókò ibi sàn láyé. Jọmọ tí ó ṣẹ́kù pa ni. Tẹ́ bá ń béèrè ọmọ ẹ kíyè sára. Ta ló gún ẹrú bá ní ìwọ̀nfà ọgbọ̀n. Báwo lọ́mọ rere láyé asán máa ní. Mo dá olè. Oh God. Damola. This is very, very wrong of you. Damola, kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣe máa jáwọ́ mi yàrá bẹ́ẹ̀ wá jí mi ní ìjìyà bẹ́ẹ̀? Àbí ṣé nítorí àdẹ̀kí tilẹ̀kùn ló fa agúrá dáradára? What is the problem náà tó lè jẹ́ kílẹ̀ mọ́? Can you imagine lọ ni? Kí ló ṣẹlẹ̀? Ṣẹ̀rí dáàdì, ẹ̀yin ni mo wá rí o. Mo fẹ́ kẹ́ bá mi sọ fún ìyàwó yín ní àtàwọn ọmọ ẹ̀. Kọ́ kúrò nílé fún mi torí báyìí àwọn dòrò mú mi nulẹ̀. Ilé àbá mi dẹ̀ ni mo wọlé máa kọ́ máa inconvenient mi. Ẹ bá mi sọ fún ọkọ jáde nílé fún mi. Kí mọ́mí àtàwọn àbúrò ẹ̀ jáde nulẹ̀ tí mo fowó kọ́. Daddy, point of correction. Kò ṣe mọ́mí mi. She is your wife and not my mother. Ẹ bá mi sọ fún kó jáde. Tí ó bá jáde wàhálà ṣẹlẹ̀. Ẹ bá mi kó ṣeré o. O ti padà sẹ́nu. Daddy mi ò fẹ́ mọ̀. Bóyá gbóhùn mu, bóyá skunk, bóyá ní tí mi fẹ́ mọ̀. Tèmi ní pé kó jáde. Tí ó bá jáde òkú á sùn. Ẹ̀jẹ̀ á ṣàn wàhálà ṣẹlẹ̀. You have been drinking. You have been drinking. Mo ò ṣeré o. Mo ò ṣeré o. Bẹ́ẹ̀ tó bá gba wardrobe mi jẹ́. Kí ló ṣe? What's wrong with this boy? Now, kí ló fara dáradára iná? Lóru tí a ti ṣùgbọ́n ọ̀dọ̀ ajẹ́mi àti mọ́mí ẹ̀ sílẹ̀. Will you get out of this room? Gbogbo sọ́yìn tẹ̀sán kò kan èmi. Tèmi ní pé tó bá di 7 o'clock láàárọ̀ la tí ó bá jáde wà láìtàláì òkú á sùn. 7 o'clock fún kíni? Get out of this room. Tèmi ní pé mo ti sọ tèmi. Damola, get out of this room. Ẹ kàn try mi kó jẹ́ ọ̀la kẹ́ má ṣe nǹkan tí mo ní pé kẹ́ ṣe. Ẹ má mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Get out of this room. Get out of this room. Orí máa yọ lẹ́kùn mi. Ọmọ ìlú ti padà sí kíni. Damola, Damola. O má kẹta ẹ wọ. Kí ló gbẹ jà? Jà ẹ̀yin mi ti mọ nǹkan tó ń ṣe wọn. Kí ló ń ṣe? Àríkẹ́ ló fa gbogbo wàhálà yìí. Kí ló Àríkẹ́ ṣe fún ẹgbẹ́ rẹ̀? Lánàá Àríkẹ́ lọ sí yàrá wọn
níbi tó ti ń ṣeré kiri tó ti ṣeré pa perfume tẹ́ ṣe rà fún wọn ní last trip. Guess. Àríkẹ́ bá fọ kò tún ṣe yẹn nìkan ó tún gbàgbé sùn sórí bẹ́ẹ̀dì wọn ló bá tọ̀ ní. Àbúrò ẹ̀ fọ́ perfume tí mo fowó rà fún ó tọ̀ sórí mattress mo fowó rà wá ní gbogbo ilé tó wá ń ṣe kí ni pàlàpàlà kí ló ń ṣọmọ yín náà. ẹ̀mẹ̀ pé àwọn bọ́bọ̀ ayé sí wọn ò fẹ́ gbogbo àwọn nǹkan ọ̀dọ̀tí bẹ́ẹ̀ yẹn. ṣáwo ṣe boys rí ni a ṣe boys rí ni ẹ̀sùn jẹ́ ó dé wá jí mi ní jíjà ìwọ ara kó ń ta mí báyìí. ẹ̀sùn tó bá dọ̀la. ó lè mú pé. Ọlọ́run ní jẹ́ ó lè bí báwo àní tó bá dọ̀la ẹni àti wọ́n sẹ́tù ẹ̀ gbàgbé ẹ̀sùn. ọmọ ẹ ó kò dòrò mú mi wá ṣàlójijì ni ṣé mo lè sùn mọ́ báyìí bá gbà mí orí ń fọ́ mi ara mi ti ń gbọ̀n báyìí. owó ní ṣẹlẹ̀ sùn ẹjọ́ ẹ̀sùn jọ tí mo wà ń bí. Tony, I know. Why not? Orí dákun fún mi lárí dùnnú ọmọ, jọ̀wọ́ má fún mi lọ́mọ tí ó foró ẹ̀mí mi. Àkókò ibi sàn láyé, jọmọ tí ó ṣekú pa ni. Tẹ́ bá ń béèrè ọmọ, ẹ kíyè sára. Àkókò ibi sàn láyé, jọmọ tí ó ṣekú pa ni. Tẹ́ bá ń béèrè ọmọ, ẹ kíyè sára. Débọ́lá. Débọ́lá. Yes, kí la rí gbọ́? Adébọ́lá. Wo, mo fẹ́ kó ṣọ́ ara ẹ gidi gan ní inú ilé yìí o. Tó bá nífẹ̀ẹ́ ara ẹ kó ṣọ́ orí ẹ gidi. Yàtọ̀ sí pé mo jẹ́ ìyàwó bàbá ẹ̀. Ìyá ẹ ni mo jẹ́ nínú ilé yìí. Ṣé wo mọ̀ pé ìyàwó bàbá ẹ ni ìyá ẹ ni? And I am also going to be the mother of your father's children. Ìwọ mọ̀ pé ẹ̀tọ́ tó ní nínú ilé yìí mo ní jù bẹ́ẹ̀ lọ. Ó dẹ̀ wá ń rúgá sí mi. Ó dẹ̀ ń gún mi gàràgàrà nínú ilé ọkọ mi, nínú ilé tèmi. Ó mú ọwọ́ ẹ̀ burúkú yẹn. Ó nà bọ̀, ó nà síbi ẹnu mi. Wọ́ tó bá jẹ́ kí ọwọ́ ẹ̀ wọnú ẹnu mi. Débọ́lá, màá gé ẹ jẹ. Tó o bá dẹ̀ ṣọ́ ara ẹ̀, màá fi eyín mi, màá fi gé gbogbo ọmọ ọ̀ka ẹ̀ pátápátá, màá gé rẹ́, màá rẹ bọ́ sínú ẹnu mi. Tó bá dẹ̀ wọnú ẹnu mi, màá rí jẹ, màá gbé ka ẹnì kò dẹ̀ sí nǹkan tó bá bá là anybody máa ṣe sí. Báńkì àbí kí ló ń jẹ? Wọn ò bí mẹ́tàlá ẹ̀dá. 36 ẹ̀ ni mo sọ, wọn ò tí ì bí dà. Ṣó gbàgbé ni? Tó bá rẹ ni sọ fún ẹ jẹ́ kí n sọ fún ẹ lẹ́nu. Mi ò kí ń ṣọmọ àlẹ́ nílé yìí. This is my father's house. Ìwọ ọkọ máa ń bá wá láti ibì kan wọ́n máa fọwọ́ lálẹ́ fún mi. Kò jọ. Ṣé orí tí o bá ṣú ara ẹ̀? Màá jẹ́ kó di ọ̀rọ̀ kan nínú ilé. Ṣé wàá jẹ́ kí wá sọ fún ẹ? Yìí tó bẹ̀rẹ̀, màá fàyè sú ẹ. Màá fọ̀run sú ẹ. Màá fi nílé sú ẹ. Now out of my sight. Bẹ́ẹ̀ni ẹ sọ̀n jọ. Bẹ́ẹ̀ni sọ̀n. Àwọn wo ló ń halẹ̀ mọ́ gan-an? Àwọn wo gan-an ni ẹgbẹ́ ẹ tó ń halẹ̀ mọ́? Wo, ṣé o gbọ́ nínú ìtàn ni? Wípé ọmọ inú mi ọmọ àlè. Ṣọ́ ara ìwọ ọmọ yìí. Débọ́lá, ṣọ́ ara ẹ̀ gidi gan. If not, sórí ọwọ́ bàbá ẹ̀ fúnra rẹ̀ ló fi máa dẹrù ẹ jáde kúrò nínú ilé yìí. Báńkẹ́, tí o bá dán wò pẹ́rẹ́, wàá dán tán. Ṣọ́ra yìí láti mọ́mẹ́ntì lọ, the battle line has been drawn láàrin mi àti ẹ̀. Màá bá iná tán bí owó ni. Orí dákun fún mi lárí dùnnú ọmọ, jọ̀wọ́ má fún mi lọ́mọ tí ó foró ẹ̀mí mi. Àkókò ibi sàn láyé, jọmọ tí ó ṣekú pa ni. Tẹ́ bá ń béèrè ọmọ, ẹ kíyè sára. Àkókò ibi sàn láyé, jọmọ tí ó ṣekú pa ni. Tẹ́ bá ń béèrè ọmọ, ẹ kíyè sára. Ta ló kú ẹrú? Bá ní ìwọ̀n fa ọgbọ̀n. Báwo lọ́mọ rere láyé asán máa ní o. Agbójúlógún ọmọ ìyẹn kì í ṣọmọ o. Ó torí bàbá ní dúkìá màmá lówó lọ́wọ́ o. Tó wá ń ṣayé mọ̀kùmọ̀kù tó ń jayé káyé. Kò fòbí lọ́kàn balẹ̀ irú ọmọ wo nìyẹn o.
mo fi pé point wa ní ọ̀rọ̀ tí ìbọn sọ ṣé mo pé tí bàbá Adébọ́lá bá lọ gbé ìyàwó wa sí ilé wọ́n máa fi ayé ní bọ̀bọ̀ ìlara ó tún wà nínú ọ̀rọ̀ tó sọ náà àbí kí lẹ́yìn rí sí. Hey guys, ṣẹ̀rí láti ẹ̀kan tá a ti ń ruminate lórí ọ̀rọ̀ ó ṣèyàwó kó ṣèyàwó yìí ni mo ti ń ro oríṣiríṣi. So at this point mo feel pé Débọ́lá ìwọ níṣẹ́ wà lọ́wọ́ ẹ̀. Anybody tí popsi ẹ̀ bá fẹ́ fẹ́ ó gbọ́dọ̀ wà látọwọ́ ẹ̀. As in kò yé mi. Wọ́n ló gbọ́dọ̀ ṣètò yẹn fún. Tó bá fẹ́ ọmọge fún popsi ẹ̀ fún ara ẹ̀ wà lè control ẹ̀. Ṣorí kọ́kọ́rọ́ tó máa ṣí tó máa tì ọwọ́ ẹ̀ ló máa wà. Ṣó ti yẹ wà á control ẹ̀ sí left wà á control ẹ̀ sí right. Bó bá ṣe lè rí bó bá ṣe lè ṣe kó lè achieve nǹkan tó fẹ́ ọwọ́ ẹ̀ ló máa wà. Bó rí máa fọ́ ní sinmi nígbà mi. Kí ló ṣe tó máa ń ronú bí ẹ̀fọn wá kò ronú bíntín? Báwo ni Débọ́lá ṣe máa fẹ́yàwó fún bàbá ẹ̀? Ṣó possible ni bàbá ló máa ń fẹ́yàwó fọ́mọ? Kí ló mean pé mo ronú bí asin bí olóńgbò? Débọ́lá na fact I tell you now. Tó bá fi lè jẹ́ kí popsi ẹ̀ lọ fẹ́yàwó fún ara ẹ̀ na go be man. Guy, hold on. See, very pé látàrọ̀ tẹ̀tí ń fa tẹ́jú sí náà mi ò rí ìdásí. Mo ní láti consult pẹ̀lú àwọn ìyá mi pé ó dẹ̀ ti gbé wá. You see, nǹkan tí wọ́n gbé wá fún mi sìn ó wà in line pẹ̀lú nǹkan tó ń sọ. Ó simple gan. Àwa fúnra wa la máa plant obìnrin sílẹ̀ popsi. That's the secret, man. Oko bẹ gangan ló sọ yẹn. Ṣorí ọmọ tá a bá plant ní bàbá yẹn á jẹ́ ọmọ tá a lè control. Ọmọ tó jẹ́ pé tó bá fẹ́ ṣe ẹ̀mọ̀ ẹ̀ máa pẹ̀lú wa a lè pè wá lé pé baby good no be so suppose be kò yẹ. Na one sure girl we go look for. Nǹkan tèmi wá rò sí ni pé gbogbo àlàmà ọmọ tó wà ń tà sí ṣe dẹ̀ fíìl pé a máa ṣèrò ọmọ tó wà responsible tó lè play along pẹ̀lú mi dáadáa ṣá. Oh boy, ó possible a lè ṣe. We are all young guys. Kò sí nǹkan tá a fi wà lò náà. What we need to do is àgbé map lẹ̀ à draw map ọmọ tá a bá fẹ́ and ẹni tá a máa lò fún nǹkan yẹn àjẹyàn tó bá ṣọ́ gan. I get one person wey dey come my mind now. Ẹ̀yàn kan tí mo feel ó lè ṣe iṣẹ́ yẹn. Okay. Yeah. Báńkẹ́ ló lè ṣe. Mo ti ṣàlàyé fún un náà. Mo ti jẹ́ kó yé àwọn nǹkan tó wà involved. Ó dẹ̀ ti gbà sí mi lẹ́nu. Mo dẹ̀ ti assure ẹ̀ pé kò ní bẹ́ẹ̀ òde. So, Báńkẹ́. Uncle Debola, lóòótọ́ bàbá Mọ́rẹ́nikẹ́ ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. Àmọ́ ọ̀rọ̀ yẹn ọkùnrin máa ń le o. Èmi ò fẹ́ wàhálà o torí ọ̀rọ̀ yẹn ọkùnrin máa ń le. Gbẹ́yìn ló máa dí pé ìyàwó mi aṣẹ́wó ni Ọlọ́run ló mọ̀ bí èmi gan ni mo bí Mọ́rẹ́nikẹ́ bóyá ọmọ mi gan la rí ìkẹ́ èmi ò fẹ́ jẹ́jẹ́ mi ni mo jókòó. Báńkẹ́, ṣe mo ṣàlàyé fún ẹ láìmọ̀ nípa. This is business time. Kò sí wàhálà kò tó wà ìbọn. Àwọn ọmọ tó ń sọ̀rọ̀ wọn yìí náà tá a bá gba owó ìtàn àwọn náà la máa ná fún. Do you get it? Jẹ́ ká ṣe business, clean, calm business nílé. Ó dẹ̀ máa yọ kó cash fún wa. Mo mọ̀ pé ọmọ náà la máa náwó ẹ̀ fún. Come on. Sorry. Oda, another thing. One more thing. Ibo ni mo máa káwọn ọmọ mi sí? Owó lẹ̀ ń rò ẹ̀rọ ọ̀rọ̀ àwọn ọmọ mi. Ṣé wọ́n lè tọ́ àwọn ọmọ tí máa lọ? Ìwọ tó ti tọ́jú ara ẹ̀. Àwọn ọmọ yẹn. Anyway, má làágùn jìnnà. Èmi ti ronú bí táwọn ọmọ mi máa wà. That's a nice one. Ajọ́ ń lọ ni. Èmi káwọn ọmọ mi dání mi ní lọ sí anywhere káwọn ọmọ mi bá dé tẹ̀lé mi o torí mi lè fa àwọn ọmọlẹ̀ fún ṣe yóò lè dá tọrẹ débi tó máa tọmọ méjì o. As in ilé wa. Èmi ò mọ̀
ibikíbi tí ẹ bá mú mi lọ ibi àtàwọn ọmọ mi la jọ ń lọ. Kò sí wàhálà. Báwo ni? Ọlọ́run àkọ́ àwọn ọmọṣẹ́. Ọlọ́run àkọ́ àwọn ọmọṣẹ́ bẹ̀rẹ̀ sọ ẹ̀ náà. So how did you get to easy now. No be easy. Make I get alert. Panke fẹ́ gbá body fún mi. Wàhálà don ṣẹlẹ̀ o. Ọ̀rọ̀ tí ń bẹ́yìn yọ o. Ló ṣẹlẹ̀. Ṣó mọ̀ pé agreement wa ni pé ká plan Banket sílé wa. As in ká fake everything. But ṣó mọ̀ pé Banket fẹ́ lọ máa change ọ̀rọ̀ ṣá. Banket ló ń fi pop sí mi. Banket ṣe. Ó sì lóyún fún pop sí mi. Ọ̀rẹ́ ní kọ́lọ̀ tó wà lẹ́kọ̀ọ́ funny now. Guy, you see, how funny to me. Sherry, Banket to away. Not sure girl. Could you ever learn from upset? Because Banket man play according to the rules of the game. Two things. To Banket bá sọ pé ó lóyún fún Popsi. Then money is involved. Ó ní owó kan tó fẹ́ bá lọ́wọ́ Popsi ni. But Sheyimu was so disappointed in you. Sharp guy ni mo mọ̀ ẹ́ sí now. Use your initiative. Ṣé ti daddy mi àti Banket tó bá jọ nájọṣepọ̀ rí? Ṣé Banket lè sọ fún wọn pé ó lóyún? Rorí ẹ̀ now wo initiative ẹ̀. All ti jọ nájọṣepọ̀ definitely ó ti lóyún. Use your initiative now. Orin yẹn sọ̀rọ̀. Tí Popsi ọ̀ bàbá Banket lájọṣepọ̀. Banket ò lè ever fake oyún fún. Exactly. Oh. Banket won't fall my hand. But Sheyi, why would you look like this? Talk now. Kò sí time to waste. We have to do something. Talk. Guy. Tí Banket bá mess up pẹ̀lú mi. I swear to God. Popsi ẹ̀gbọ́n àjẹnu ya ẹ̀. O ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ o. Popsi mi ni now. O ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀. Iná ni mi o. Mi kò jẹ́ nítorí dá mi. Tí n bá find out pé Popsi ń báyàwó mi lájọṣepọ̀. I can't straight warn you. Hello? Sheyi, where you dey now? Where you dey? O ti ń pẹ́ jù now. Time is not on our side. Down, ṣùgbọ́n. Okay. All right, jọ̀ọ́ má pẹ́, okay. Tata John tọwọ́ bá wò jẹ́ o. Ayé ti gbà fura. Ayé ti gbà fura. Àjọ mi ẹsẹ̀ ògbèjì ẹsẹ̀ ìkàtí. Àjọ ń tọwọ́ bá wò jẹ́ o.
ẹnìkan ò dọ́wọ́ ìkà mọ́. Ṣé máa finú wẹnu kò máa disappoint wọn máa jọ ẹ lójú. orí kò sùn mí ni kò lè pa mí sáré ló máa jẹ́ kó tó mọ̀ o kò sẹ́ni tí kò lè ṣekú pẹ́ nìkan wáyé tí gbà fúra. orí máa sùn gbé mi lékè gbogbo ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ sí orí. Bẹ́ẹ̀ni lékè gbogbo ọ̀tá àtàjọ ń tọ́ ọba òjò. Ó ṣàmọ̀ pé máa yìí èmi àti ẹ̀ ti jọ ní àjọṣepọ̀. Sọ kí ló ṣe? Kí ló mímọ àìsàn olóyún ọkùnrin máa ń lè jàre báyìí ló máa dọ̀lá ń sìn wọ́n máa sọ fún mi pé aṣẹ́wó ni ẹ́ bọ́bọ́ yẹn ti bẹ́ẹ̀ sùn kìnní kan oyún inú ẹ̀ èmi kọ́ ni mo ní ẹlòmíì tí ń bẹ́ẹ̀ sùn. Alao ó yẹ kó yẹ mo mọ nǹkan tí mo ṣe I am the master planner. Ṣé o kò tó ń ṣẹlẹ̀ pátápátá mo ti rò mo ti plan ẹ̀ mo ti make provisions fún kankan kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá tí mi ò mọ̀. Listen ṣòro mi tí mo plant ti náà yìí síbẹ̀ kó tó wá síbẹ̀ àtọ̀ mo mọ nǹkan tí mo ń ṣe ọ́ tó kí mo pé lórí burúkú ni màá nìyẹn ó lè fẹ́ máa top ẹ̀ up ó dẹ̀ mọ̀ pé anybody tó bá ti ń top oyún lóyún ayé wọn kì í dá ṣòro by the time tí mo bá dé pẹ̀lú ẹ̀ tán tó bá rí pẹ̀lú báyìí pépà àpèlò náà kí lorúkọ wèrè lórí burúkú stupid boy ọmọ ọkọ yẹn. Adébọ́lá. Yeah Adébọ́lá the stupid boy tó bá wọn ọdẹ number 1 òun ló yẹ kó náwó òun gangan ló yẹ kó máa pè ní kọlùkọ ó ti ń kọjá yàrá yẹn. mo ti ní ma fẹjọ́ ẹ̀sùn wálẹ̀ tí ń pọ̀ jù. Fine let me see. Ṣòro ọmọ ọkọ ẹ mo ní plans. Kí ni? Fẹ́ yanjú ẹ. Fẹ́ pa? Má padà nù. Ṣì mi ò fẹ́ ti kú o má pààyàn. Kí ló ń ṣe ẹni tí ó bá fẹ́ ká jẹun ká yó èèyàn máa ń yọwọ́ ohun kó láwọ̀ ni. Yes. Ṣì má jẹ́ apá wọn má fọwọ́ rẹ̀ pa. Kò yẹ ṣe mọ̀ pé idiot yẹn ni the only survivor son ti máa nìyẹn ni. Yes. And by the time tí o bá bí tinú ẹ òun máa zoom pé ọmọ òun náà ni tá a bá wá pàdé Bọ́lá kí wọ́n tó bí tinú ẹ á jẹ́ wípé tí máa ní ẹ bá kú eventually ọmọ inú ẹ nìkan ló máa ní access sí gbogbo property yẹn indirectly èmi àti alájọpọ̀ ni ṣùgbọ́n reason tá a ṣe gbọ́dọ̀ mú Débọ́lá kú kó tó bí tinú ẹ. Yes. Tó ní ṣe má fọwọ́ rẹ̀ pa ọjọ́ tó lọ́wọ́. Ìgbà tí mi ò kọ́. Ó ṣàmọ̀ pé ìfẹ́ tí mo ní sí ẹ ló mú mi ṣe gbogbo nǹkan tí mi ṣe kì í ṣe pé bí mo feel comfortable àbí mo ní ẹ̀mí ẹ̀ o. You are the most important thing to me in this whole world. Baby. Kókó gbọ́dọ̀ ṣe ẹ o. Don't worry. Please. Mi nípa fúnra mi. Yes. Àwọn agbanipa wà. Àwọn tó jẹ́ pé wọ́n máa gba owó ẹ̀mí ẹ̀ báyìí wọ́n yan ojú ẹ̀ kò lẹ̀. In fact owó tí màá fi pa màá tún gbà lọ́wọ́ ẹ̀ ni. Yes. But kò ṣáà ní ṣe anything pẹ̀lú ẹ̀.
táwọn òkìkí àtàwọn slow tó bá pààyàn wọn rí traces àwọn ẹran kan náà pè ní silent killer. What is so good? Now let's do the deed on this. Oh, that's my God. Orí dákun fún mi lárí dùnnú ọmọ. Jọ̀wọ́ má fún mi lọ́mọ tí ó foró ẹ̀mí mi. Àkókò ibi sàn láyé jọmọ tí ó ṣekú pani. Tẹ́ bá ń béèrè ọmọ ẹ kíyè sára. Àkókò ibi sàn láyé jọmọ tí ó ṣekú pani. Tẹ́ bá ń béèrè ọmọ ẹ kíyè sára. Sórí ìyá ọ̀bọ̀sẹ̀. Mo ti bẹ́ẹ̀ bá wí. Gbogbo àwọn ibi tí àléébù kó sí lára pátápátá ni mo ti tọ́ka sí fún. Mo jẹ́ kó máa yẹ pé wọn kì í wà bẹ́ẹ̀. Mo jẹ́ kó máa pé wọn kì í ṣe nǹkan bó ṣe ṣe yẹn. Ó bá wí àbò ọ̀nà àìmí fẹ́ kó nà ni. Guy, you know me too well. If I handle myself, I dey wound them. I'm possible to be an assassin. Tí mo bá gbá ojú ẹlẹ́kan, ó lè gbàgbé cross. Àmì ìṣeré mi ní ìgbẹ́ ni wá. But mo bá wí, mo ta lérú, mo dẹ́fù ẹrú. Mo jẹ́ kó yẹ pé mo ń ṣe bẹ́ẹ̀. Ó dẹ̀ promise pé òun ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣó dẹ̀ ṣọ́ kó máa change her. Because level tí bá ń kẹ́ ń gbé lọ yìí, ó ti ń ga jù. Guy, mo bẹ́ẹ̀ báyọ̀ wí. Ó ní kò ní change. Èmi kàn rò pé ẹ̀jẹ̀ tó wà lára ẹ̀ ló rárá pọ̀ sí ẹ̀ ló wà níkùn ẹ̀ ní jẹ́ kí n náà bọ̀ gbogbo àwọn ibi tó rún mi dé àti ibi tó rún mi dé pátápátá ni mo ṣiṣẹ́ dé ká ló farabalẹ̀ gan ni wọ́n máa gbọ́ ariwo ẹ̀ lókè torí mo halẹ̀ mọ́. And trust me, she's going to change. Well, jẹ́ kí ó kò máa change her. Àgbé okun. Number 3, Semi Alade Street. Àwọn mẹ́ta ló ń gbé bẹ̀. Baba Debola àgbàlagbà ni. Ẹni business pẹ̀lú ẹ̀. Tẹ́ bá ti rí gate man ẹ máa mọ̀ pé gate man lélẹ̀. Ṣé wàá rí Debola ń tiẹ̀? Ó máa ń dán rí. Ó máa ń fi irùngbọ̀n lẹ̀. Ó dúdú. Ẹni picture kẹ́tọ́ dààmú. Òun gangan ní target yẹn. Ìgbà tá à ń bọ̀ lẹ́ẹ̀kan yẹn mo notice pé Jẹ̀mí Àlàdé ló wà níbàyí kò ṣe Sẹ̀mí Àlàdé. Kí wàá ló ṣẹlẹ̀? Àlàyé Jẹ̀mí Sẹ̀mí yàtọ̀. Ó dà pé tí ẹ ti ní virus ṣé torí pé Jẹ̀mí ti jọ Sẹ̀mí ló fi pé Sẹ̀mí là ń lọ. Ọ̀gbẹ́ni Jẹ̀mí Àlàdé là ń lọ family àwọn tó ń kọrin lóní street number 3 dẹ̀ lọ pé number 3 dẹ̀ là ń wò yìí. Ọ̀gbẹ́ni mi ò ní time láti check time o sáyé rárá farabalẹ̀ tó bá ti ṣí gate yẹn kò ṣàrán tí bọ́ ẹ describe ẹ fún wa. Tó dán rí báyìí tó ní tẹ̀lé kò sí wàhálà. Wàá ṣe rè Ọlọ́run nípa àwọn olórí kó má fi ìgbọ̀n dí o tó bá ṣe ń bọ̀ tàbá ẹ̀ bó ni o bí dáa ṣe ń bo ṣúgà ni o. Ó ti yẹ ẹ o kò ń ṣe níṣẹ́. ló gọ kinu ṣùkú màá ló wà on point. O ṣe ńlá. Alingo lọ́lọ́lọ́lọ́. Ala ṣe bí wèrè, a ṣe bí olórí gbogbo. Wọ́n sàn sàn tó bá ṣe wèrè máa fọ́ orí ẹ̀. Ṣùgbọ́n yé gbọ́. Ilé àmàrẹ́ aláì àṣẹ. Ìmára rìn fẹsẹ̀ sí. Ìjọ ikú ń bẹ níta sẹ́mi mọ́lé. Ìjọ ikú ń bẹ nílé sẹ́mi mọ́ta. Orí mi máa gbàbọ̀dé ikú. Àbọ̀dé dá orí mi máa Ṣàfẹ́ pa ẹ̀ àbórí ẹ̀ yìí ni ṣọmọ mi rí. Ẹjọ́ dúró lọ́hùn ẹjọ́. Ó dà ìbọn tẹ̀lé ẹ wá láti ilé. Orí mi máa gbàbọ̀dé ikú. Mo máa ń tẹnu mọ́ o. Kí má ṣe kúkú àìmọ̀dí
káṣí nípa má ṣe mí pa kí má ṣe kú kí má ṣé o dá yín lójú pé Débọ́lá ti kú? Yes. I trust you. Gbígbé wa ló kù báyìí. So, Usholo, nice working with you. Nice one, bro. So, I let you let me. Let's go. Bye, brother. Yeah, Alpha. Kí ló ṣe? Ṣèyí kí ló wọ́rẹ̀ náà lúkò ló fún mi yẹn? Ṣèyí. Fún mi kọ́kọ́rọ́ mọ́tò ọwọ́ ẹ̀jọ̀ mo fẹ́ jáde. Gbà. Mọ́tò yìí ni mo fẹ́ gbé jáde. Ìwọ gbé Camry jáde please. Kọ́kọ́rọ́ mọ́tò wo ni kí n fún ẹ? My father's car. You must be joking. Débọ́lá, ṣọ́ ara ẹ gidi kan nínú ilé yìí o. Ó ń kọjá ìyẹ́ gidi o. Ṣọ́ ara ẹ, mo ní mo fẹ́ gbé mọ́tò ọkọ mi jáde. Ìwọ sọ fún mi pé o lè fún mi ní kọ́kọ́rọ́. Jẹ́ kó rí ẹ pé o, kò fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò ọkọ mi ń sìn. Sori Bánkẹ́, má bẹ̀rẹ̀ léni rárá o. Má bẹ̀rẹ̀ nǹkan tó lè parí o. Torí tó bá bẹ̀rẹ̀, sori, màá lù ẹ́ lálùbọ̀ mi. Wọ́n bí ẹrẹ́ jọ ìwọ ọmọ àlè játijàti. Wọ́n bí ẹrẹ́ àwọn mẹ́rin ló fẹ́ lù. O fẹ́ pa mí bó ṣe pa yá ẹ àbí? Èmi mọ̀ ṣé o mọ̀ pé mi gbọ́ ní ìtàn dáadáa pé ìwọ owó ara ẹ báyìí ló fi pa yẹ. Jọ bá pa mí ẹgbẹ́ bọ́lá bá pa mí fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò ọkọ mi. Ìyá mi. Wọ́n tó bá tún sọ̀rọ̀ ẹ̀, wàá jẹmu yóò yà. Ẹ yóò tẹ̀ tí lọ ti tí mo rò pé ti lọ. Ìjọba ń ṣeré. Òní mo máa dán òkú tó bọ́lá ló ń jàre. Wọ́n lè bá mi ṣeré bí ẹni pé Mundiani ni wọ́n sọ fún ọ pé kéde pàtẹ máa ń bá mi ṣe Adélébọ̀ mà ní mí. Adélébọ̀ ní mí, èmi ìyàwó dádì yín. Débọ́lá bàjẹ́ eré pa láti ilẹ̀ wa ni kò sẹ́ni tí ò lè bá ṣeré pa èmi gan tó bá kéré pa mọ́lẹ̀ pẹ̀lú mi báyìí. Tí mo rò pé tiẹ̀ ti lọ ẹ ti dé halfway. Mo kàn ṣáà gbọ́ kùrùkùrù kan lẹ́nu gate mo ní kí n wá yọjú wo bẹ̀ ni. Mo ti fẹ́ máa lọ. Honey, jọ Uncle Débọ́lá ní jeep làwọn fẹ́ gbé jáde. Mo dẹ̀ ní no ẹ̀ẹ́dẹ̀ gbé Camry lọ kémi sáré gbé jeep lọ. Of course, mọ́tò tó bá wọn ẹ ló máa gùn. Mo fún mi kọ́kọ́rọ́. Come on Débọ́lá, go and give her the car key kó wá. Ó mọ̀ pé ìyàwó mi stepmother ẹni kò yẹ nǹkan tó bá fẹ́ ló máa bá fẹ́. Come on, wọ́n lo mọ́tò mi kó kúrò mbẹ́. Come on, stop that. Ó ṣe díẹ̀. All right. So ẹ máa tètè lọ nítorí time kẹ má pẹ́. Honey, ó ti wá sílẹ̀kùn mọ́tò fún mi. Má bínú dẹ̀. Kọ́kọ́rọ́ ẹ̀. Kọ́kọ́rọ́ dà. Ó ti ṣí. Ó ti ṣí bí tí bá ó sílẹ̀kùn fún mi náà. Mo kàn máa ń gbàgbé raṣá. Come on, go ahead. So, yes. Alright. So all the same, a máa sọ̀rọ̀. Bó ṣe ń lọ màá máa pè é lọ. Ó gbọ́dọ̀ sùn kí n tó dé o. Sùn mi ò rí ẹ màá wá sùn. Kí ló fẹ́ kó mi lórun? Oorun. It is well. Why now? Tọ́lá máa bá mi tilẹ̀kùn mọ́tò. My manners mo ti ẹ̀ fi sí. Mo ti máa ń gbàgbé gentleman behaviour mi. Sùn díẹ̀. Ó jáde pé mo ń fẹ́ tilẹ̀kùn mọ́ mi ẹ̀. All right, honey. Yeah. Èmi lékè gbogbo ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ sí orí má sùn. Èmi lékè gbogbo ọ̀tá tájọ́ ń tọwọ́ báwo jẹun. Ayé ti gbà fura. Ayé ti gbà fura. Àjọ rìn lẹ́sẹ̀ ògbèjì a ò lẹ́sẹ̀ ìkàmọ́. Àjọ ń tọwọ́ báwo jẹun ẹnìkan ò dọ́wọ́ ìkàmọ́.
àfinúwénú kò má bàa jẹ́wọ́ orí kò sùn mí ni kò lè pa mí sáré ló máa dé kó tó mọ̀ o kò sẹ́ni tí kò lè ṣekú pẹ́ nìkan wáyé tí gbà fúra. Orí máa sùn gbé mi lékè gbogbo ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́. Lóde oṣù. Sìnkẹ́, mi ò lè sùn. Kí ló ṣe? Ọ̀rọ̀ ọmọ mi ló ń fún mi ní concern. Kí ló ṣe ọmọ? Mo rẹ̀ ní kejì àbárí ìkẹ́. Ọ̀rọ̀ àkọ́bí mi ni o. Big boy fúnra ẹ̀, Jagunlabi. Kí ló ṣe Débọ́lá? Kò kú sí nǹkan tó ṣe wọn. Yóò ẹ̀pẹ́ tún ti ẹ̀pẹ́ rẹ̀ ẹ̀pẹ́ ní argument. Wọ́n méjì pàápàá. Ìjà kẹ̀ rárá o, ká má rí. Èmi kò ń wò pé Uncle Débọ́lá ti ń dàgbà. Mi ìdẹ̀rù bóyá help wọn. Help wọn rárá. He's growing up to be a man. And the kind of lifestyle tí wọ́n ń gbé, wọ́n yìí gbé nílé bàbá wọn at his age. Wọ́n ní ọmọ ọ̀dọ̀ tó máa sóúnjẹ fún wọn. Mọ́tò wà rẹpẹtẹ tó lè gbé jáde. Bó bá ní ìdòwó, ẹ̀yin lè máa fún wọn. Èmi rò bóyá help wọn o. Tọ́mọkùnrin bá ti dé èjì kan, èèyàn máa ń fílẹ̀ kó wọlé ayé lọ, kó lọ fúnra rẹ̀ kọ́gbọ́n, kó lọ ṣiṣẹ́. Let him go and learn like the prodigal son. Okay, look at you today. Ṣé wọ́n bó wọn lé? Mo sọ́fà. Tí bá àwọ̀ tó wá jọ̀lọ̀ báyìí sí, àwọn bó ṣe rí gbà ẹ̀. Tó bá mọ̀ gbà tí ìṣẹ́ ń bá mi sùn tó ń bá mi jí. Tí bá họra báyìí, especially inú ọyẹ́, bígbà tí wọ́n ha ẹja ìpìyà ni, ó máa ṣí báyìí níbi scale. Ewu gbogbo àwọn ọ̀rẹ́ yín olówó yẹn, ẹ rí bí gbogbo àwọn ọmọ wọn ṣe máa ń ṣe ni. Nígbà tó pé wọn ò jìyà, wọn ò lọ struggle kọ́ lọ hustle fún ara wọn. Ok, ẹ wo Chief Gbàdámọ́sí. Lẹ́yìn ìgbà tí Chief Gbàdámọ́sí ti kú, wọn ò rí nǹkan tó fi gbogbo property bàbá wọn wò, nǹkan tó sọ̀dà. Ìyẹn sad gan, ó sad gan. Ìjọba tẹ̀ ti wó estate yẹn nígbà tí wọ́n sọ di rádaràda. So èmi believe pàṣípò ti tó fún Uncle Débọ́lá. Kó bọ́ta ẹ jẹ́ ká lọ rẹ́ǹtì ilé fún wọn o. Kó bọ́ta kó lọ sílé ayé kó lọ ọ́zò bí ọmọkùnrin. But one thing, Débọ́lá dágbé, ṣó lè ṣe ṣá? Láìjọ tó ti délé ayé, bó ṣe bẹ̀rẹ̀ school. In fact, boarding house ta ní ká try ẹ̀ báyìí. Same day náà ni wọ́n kẹ́rù ẹ̀ padà wálé. Sórí ikọ́ tí mo ti ẹ̀ ní lọ́kàn ni pé tó bá ti tó gbà tó fẹ́ settle down, tó mú ìyàwó wá, tá a ṣe wedding fún wọn. Mo wọlé tá a ṣe fẹ́ parí lájà kó wọn àti ìyàwó ẹ̀ wá ń bẹ̀. Kí wọ́n máa ṣe tí wọ́n ń bẹ̀, kó máa bí sí, kó máa rẹ̀ sí, àbí ká máa lọ yọjú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Iye ò dá o, bẹ́ẹ̀ nípa àfọwọ́ ara wa báyìí, àfi ń bá yé wọn jẹ. How will he get a responsible woman? Àwọn ọmọbìnrin burúkú ayé sìn, owó olówó náà wọn jùmọ̀. Ṣùgbọ́n tó bá jáde sílé ayé, tóbìnrin yẹn go mọ ìdílé tó ti wá, tí ò mọ ẹni tó jẹ́, báwọn gan sọ kiri pọ̀ ọmọlówó ni ọmọlówó tí ò rí lára wọn. He will end up getting a very, very responsible woman. Obìnrin that will love him for who he is. Ṣorí gbogbo obìnrin sọ ẹ̀ náà ni ó ń yé mi tó wọ̀ mí lára. The other day mo ń wo television musical wo tiẹ̀ ni tí boy kan tó ń lórúkọ ń sìn David àbí kíní kan David something. Ṣé mo pé ọmọ yẹn ọmọ bàbá olówó tó fi kọrin àbí ẹ má dá mi dúró àkọ́kọ́ yẹn. Ṣé mo pé bàbá ẹ̀ is actually a billionaire tí gbogbo yẹn mọ̀. Ọmọ yẹn dẹ̀ tún bọ́ta gbogbo ní tó ń kọ iṣẹ́ ni wọ́n á ṣiṣẹ́ and that boy is only 20 years old. Ọmọdé mélòó làwọn? Débọ́lá mi àti 24. Right. Wọ́n tẹ̀ tún rántí èjì ẹ̀ dáadáa. Ṣé bórí èyí tì yẹn pé ni? Orí wọn dẹ̀ máa pé o, Uncle Débọ́lá orí wọn gbọ́dọ̀ pé ni. Orí sọ o, honey, orí sọ. We'll let him go out. Bó ṣe sọ yẹn náà ló máa rí. But area wo ló wá lè gbé successfully báyìí? Èmi wò pé ká wá wọn àdúgbò tí ò fi bẹ́ẹ̀ posh dáadáa kí wọ́n lọ gbà bí a room self-contained. Débọ́lá yàrá kan.
ilé ìgbà bó ṣe tọ́ ọkọ̀ kò gbà Adébọ́lá yàrá kan. ẹ ò bí Ìkẹjà posh àbí. Ìkẹjà mi ò tiẹ̀ fẹ́ ọ́fíìsì ti pọ̀ jù. Sùúrùlérè. Sùúrùlérè wà alright. Bẹ́ẹ̀ náà posh. Ṣé Sùúrùlérè ti yàtọ̀ ni? Ó ti yàtọ̀ ò lè dààmú mọ́. Ok tá bá ní ká try Gbàgádà fún gan kó gbé Gbàgádà. Gbàgádà yẹn ò dáa. igi ẹnkùlé ibi iṣẹ́ ẹ̀. Òótọ́ ni ẹjọ́ kan máa kọ́ de àti sọ̀rọ̀ di chief executive officer ló bá gbàjọba ọ́fíìsì kí la máa ṣe báyìí bó ló wá fipò ó lè work náà. Sẹ́mẹ̀. Sẹ́mẹ̀ border town tán onífàyàwọ́ ń lọ tán yìnbọn kiri tán gbépo tán kó mọ́tò wọlé Adébọ́lá ò lè gbèrú bẹ́ẹ̀ tó bá tún lọ ń bá wọn ṣe kọ́. Badagry nǹkan. Badagry dẹ̀ fẹ́ jọ o sọ pé Adébọ́lá like beach bí nǹkan mi báyìí mo mọ̀ gbà tí mo máa lè kiri Ẹlẹ́gùṣì Alpha beach Onírù gbogbo ẹ̀ pátápátá ló máa ń ná Ẹlẹ́kọ̀ọ́ omi dẹ̀ ló yí Badagry ka beach kún bẹ́ẹ̀ I like it I think Badagry will work for him a different environment entirely tó tó a máa wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí a máa tún máa jọ lójú sí bó ṣe rí wá rí that's nice kí la máa ṣe síbẹ̀ torí pẹ́ tèmi dèrò Badagry ṣé o lè rí agent bẹ́ẹ̀ tó máa bá gẹ́ẹ̀tì bí kan fún. àwọn òṣìṣẹ́ ẹ ṣe big deal àgbà tẹ́bá ni wọ́n yẹn kéré ó lè gba room and parlour. 2 bedroom dá torí ẹrù. irú ẹrù wo. gbogbo àwọn gadget electronics home theatre gbogbo nǹkan bẹ́ẹ̀. wọ́n ní lọ́mọta ni a fẹ́ràn lọ́wọ́ 2 bedroom wọ́n máa kọ́ rẹ̀ kiri ni ó dẹ̀ jẹ́ ká gba 1 bedroom a bedroom and a living room with toilet. Okay, be mini flat self-contained. It's alright. But another thing no taba ni a fẹ́ ran ọmọ lọ́wọ́ ká ran ọmọ lọ́wọ́ wọn lè gbé mọ́tò kankan lọ. Adébọ́lá lè gbé mọ́tò. ọmọ máa kó èrè kiri ni ọmọ máa lọ party from one party to another ni o we won't give him a car. ṣebí kí gbogbo ẹ̀ fi ẹ̀pẹ̀ náà. ẹ̀yin ẹ máa yarí kan lẹ̀ ni o because ọmọ ẹ̀pọ̀ ọ̀rọ̀ mọ́tò yẹn ló máa dìjọ ẹ̀yin lẹ máa yarí kan lẹ̀. I manage. ẹ máa promise wọn pé ẹ máa fi mọ́tò ránṣẹ́ later ni. Okay. èmi ò ní lè dá sí yẹn mana ko biye mi le mo instigate ni and all that. Honey, just get an agent. Tẹ́ bá yanjú ẹ kó jẹ́ kí mọ ètò máa jẹ́ so I can give you the money can I yanjú. Máa pè máa dé sọ fún. My month end eh? Ele. Orin yẹn wà lára mi. Ọ̀rọ̀ mọ́ mi ni. Báwo ni fẹ́ sùn? Ẹ̀yin ọkùnrin iṣẹ́ dájú. Ọ̀rọ̀ mọ́ ká yín lára. Wọ́n sùn hàn lórí ọ̀rọ̀ àkọ́bí ẹ̀. I know you want the best for the boy life no. Jẹ́ ká sùsù mẹ́kọ̀ọ̀kan. Àwọn obìnrin náà kú jẹ́ àjọrò. Orí dákun fún mi lárí dùnnú ọmọ. Wọ́n máa wọrí ìtẹ́. Lówó ní náà ń ṣe problem àbá mi ló lówó èmi ọmọ máa bẹ̀ nù. Láàrin wà mẹ́. Ọjọ́ ṣé ń kẹ́ padà. Yeah, máa kẹ́ padà in 5 minutes time, alright. Sir. How are you? Fine. Straight to the point. Ṣorí èmi àti mọ́mí ẹ̀ àti sọ ọ̀rọ̀ kan tó important gan sí gbèsè ayé gbogbo wa especially tiẹ̀ and nínú ọ̀rọ̀ yẹn mo rí àrídájú pé mo ràn lọ́wọ́ látijọ́ tí mo ti bí ẹ tó ti wá sáyé o fọwọ́ ẹ̀ ṣe kankan rí wọ́ọ̀rì o lẹ́bùn orin kíkọ o lè jó o jáde lọ ṣe sport rí o kàn ṣáà wà òun jí òun jẹ o dẹ̀ ń ná òun wọ̀ òun jáde òun wọlé anyway èmi àti mọ́mí ẹ ti wá conclude pé a fẹ́ bẹ́ẹ̀ get ilé ní Badagry so o máa move out wá bẹ́ẹ̀ sì lọ dágbé fún ara ẹ̀ ju wé dájẹ́ ń bá ẹ sọ àti pa àti kún mo kàn wá deliver fún wọn ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ no objection no complaint now mọ́mí ẹ pẹ̀lú estate agent lọ́hùn mo ní kọ́ bẹ́ẹ̀ get mini flat kitchen toilet bathroom pẹ̀lú màá ń bẹ̀ màá equip ẹ̀ màá fún ẹ lówó wàá lọ máa bẹ̀rẹ̀ sí ń gbé bẹ̀ o ṣáà ti di big boy o tó ojú bọ́ kò sí ọkọ nù yẹn so bí yẹn ṣe jẹ́ nìyẹn alright mo kàn ní kó jẹ́ kó mọ̀ ní o. But daddy mọ́tò mi wá kọ́ why Badagry. mọ́tò tó fowó ẹ̀ rà bí tèmi rà tí òun wà kiri. àdéhùn kí ló ṣe Badagry àwọn èèyàn ló ń gbé bẹ́ẹ̀ let me tell you tó bá dé Badagry ọ̀hún wàá rọ̀ àwọn ẹgbẹ́ ẹ̀ tí ò tó ẹ tó ń gan bọ́ọ̀sì tó ń lo ọ̀kadà tó dẹ̀ ń gun kẹ̀kẹ́ márúwá àbí so kí ni big deal ṣebí kó o ti kúrò bí kan bọ́ọ̀sì kan ni
ẹ wọ́n máa wọrí pa ẹ̀ wàá máa lọ wàá máa bọ̀ ọlọ́run máa ràn ẹ́ lọ́wọ́. ṣó ti yẹ èmi kò bẹ̀rẹ̀ báyìí mo họra dé igun ni kí tó survive so be ready to move out of this place kò bí ẹ lọ. Daddy. àwọn àti mọ́mí mi that's Bánkẹ́ wọ́n jọ sọ̀rọ̀ pé kí n kúrò nínú ilé. ṣó lè jẹ́ pé Bánkẹ́ ń jà láti lè mi jáde nílé ni. Ṣèyí mi ò gọ̀ mo ò ya wèrè mo rẹ̀ kí n ṣọ̀dẹ̀ ìyàwó ẹ̀ ó fẹ́ dádì mi fine mo kọ́ máa bára wọn ní nǹkan pọ̀ mo fi rí ṣaláì mo fi gbọ́ ṣaláì gbọ́ mo tún wá bá ẹ mo sọ fún ẹ pé bá mi báyàwó ẹ sọ̀rọ̀ nìyẹn kọ̀rọ̀ kíyàwó ẹ dẹ̀ change ṣe ló tún wọ̀ sí ìyàwó ẹ tún wá bá débi pé ìyàwó ẹ lọ fingerprint pop sí mi kọ́ lé mi kúrò nínú ilé mi my father's house anyway sori wá tí mo wá sí ibà ẹ mi wá sọ ẹ bóyá kó lọ báyàwó ẹ sọ̀rọ̀ bóyá kó lè change or whatever mo wá sọ fún ẹ ni that I have big plans for her. Mo ní plans fún Bánkẹ́ ó dẹ̀ máa brutal gidi gan. Bravo. Mo máa ń sọ pé two good heads are better than one. Bánkẹ́ ti ṣẹ́ mi èmi kò kọ́ fúnra mi mo ní àwọn plans tó terrible fún ó ti ṣe nǹkan tèmi àtẹ̀jọ́ ní plan fún then I have to treat her for a couple. Show the plans tèmi ní fún tí mo bá sọ fún ẹ. I know I'll be a man share because money too agenda plan. But a man son here, show you see some times the number. But this time around I'm not going to take that. Bro, we should give me just one last chance. Listen, the same way to Bánkẹ́ fish fingerprint pops here. To be called I want no more fingerprint Bánkẹ́. One could do something. The second agenda. It might take me just 1 month, 30 days. Shall I finish it? Why are plans on me? Should it my table back it up? Keep up say why go ni Bánkẹ́ pa. Tàbí kó wà lápá náà gidi. Kó ṣàbàkẹ́ wẹ́wẹ́ Ashake mi. Tí wọ́n fúnra ẹ̀ bá wà ní Bánkẹ́, bàbá kan fúnra Bánkẹ́. Bánkẹ́ mi báyìí ló máa kó lè bọ́ sí ẹ. Kò sọ gbà kó tí mo sọ yẹn tó bá kó mẹ́tàn kó wà níbi tó lọ títí nílé ẹ̀ torí pé ọmọ ọ̀lẹ́lẹ́ ni mi ò lè yẹ bàbá Bánkẹ́ padà sílẹ̀ mọ́ èèyàn ti bọ́ sí ẹ̀ tí mo tó ti ń sagolo ẹ̀ tó ń fọkúrí ẹ̀ tó ń spọ́tàkọ́sẹ̀ tó ń fọ́ lẹ́nu mi ò lè gbà mọ́ ọ̀rẹ́ mi ò lè dá ẹ̀ ṣókè wọn bó ṣe wà yìí ọ̀rẹ́ bí ọmọ ìyá mi ni ẹ̀. jẹ́ kí n get nǹkan kan straight bó ṣe ń sọ yìí ṣó fíù kó máa work bẹ́ẹ̀. ọmọ mi làwọn ti ń ṣe wọ́n ti máa sọ fún ẹ mo fẹ́ ṣe láti inú ọkọ mi wá ní Bánkẹ́ ti dá mi ó ti dá agreement mi àti ẹ kíní kan ló wá involved kò máa ní dáhùn owó pẹ́pẹ́pẹ́ kan kí n reactivate àwọn claim deals tó fẹ́ ṣe mọ́ ẹ. sori tó bá jẹ́ tówó náà owó ń ṣe problem but tèmi ní pé plans tó ló fẹ́ plan yóò gbọ́dọ̀ work. Àlàyé tí bá tó wá ní owó tó tó owó in fact 1 month I need to mix. bí a sọ fún mi ló ló máa need. kò ń ṣòwò kan tó wó pọ̀ díẹ̀ náà I'm just 250,000 naira. Small change máa fẹ́ 500. Oh. but 2 weeks tó pé ṣe 2 weeks tó pé kó gbọ́dọ̀ yẹ o tó bá yẹ a brutal. ṣòro lẹ́yìn 2 weeks tí wọ́n kọ́ bá rí Bánkẹ́ àná àbí àmà ṣe tó ní wàá ti máa rí òbútú àrí tàbí kó máa rí RIP Bánkẹ́ ìwọ́ká bá sọ̀rọ̀ Bánkẹ́ don fuck me up big time. Orí dákun fún mi lárí dùnnú ọmọ jọ̀wọ́ má fún mi lọ́mọ tó foró ẹ̀mí mọ́. ó yẹ kó trust mi wọ́n kó nǹkan bọ̀ náà farabalẹ̀. wọ́n kó bọ̀ láti wọ́n náà ẹ̀kọ́ wọ́n kó That's my house and come now. They don't let them carry drink. They drink and they drink. Ọmọ bàbá olówó show your logo. Bọ̀rọ̀lẹ̀ faraba ó fi ṣẹ́fẹ́ jẹ́ lómi.
ẹyin tẹ́ bá jẹ́ bí wọ́n bá yín díṣù oúnjẹ lọ́wọ́ náà ní kẹ́ fọkàn na my house. èmi ẹjọ́ mo rẹ́ ní kéjà mo jarí kẹ jọ wọlé mo gbé gbogbo oúnjẹ kiri. Mọ́mì, mo ti ṣe tán kíchìn mà. Àmínà. Má. Ó ti ṣe tán. Bẹ́ẹ̀ ni mà. Ok, máa lọ padà sí kíchìn, máa wá fúnra mi serve oúnjẹ, má serve ẹ o. Yes ma. Máa wá bẹ̀rẹ̀ kíchìn máa lọ sàlẹ̀. Àti mo rú wọn. Just like my house will come now, those enter my bar, carry drink, they drink and I say be fish. Ayé wò ni ara. Ó pè kó mú ayé Mojeed. Báàgì ìyẹn dáṣọ lọ. Ẹ lọ́la. Ní ọ̀rọ̀ káàdì ìlú lọ. Responsible. Ṣáṣí bàbá ìlú lọ rẹ̀. kí ló fẹ́ wá ṣe ìyá rẹ̀. Ó nù ná àwọn ọmọ kò sọmọ yẹn àwọn ọmọ. Ìwọ fi ọmọ bó ṣe máa kú. Ìwọ tó wà responsible ló sọ̀rọ̀ kó ná àwọn ọmọ. Àjọ wà responsible. Ó sì bí wọ́n ṣe trade wọn ni. Trade wọn fún mi náà. Amina, ma, wo ọsẹ ibà mi lọ sọ́dọ̀ Salisu. Kò lọ bá ibi kó má jẹ́ kí fúnra mi wá bóun. Change mi láti jẹta. Láti ọ̀sán ìjẹta nígbà tí mò ń bọ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Mi ti gbà ọsẹ lọ gbà fún mi. Ó dẹ̀ gbọ́dọ̀ pẹ́ o. Hello ni. Ṣé okay? Mo wà nílé. Mo kọ̀ wá nsàlẹ̀ ni. O ti rí ambassador. Wọ́n ní kí mú passport mi wá. Okay, wọ́n ní kí fún ẹ ní passport number mi. Kébí ti gbọ́ mi ti mo wà lókè. Mo ti gbọ́ máa sáré. Mi lè charge ẹ lórí àjọrin lẹ́sẹ̀ ògbèjì àwọn ẹsẹ̀ ìkànnì àjọrin ọmọ bá ti jẹ́ ọ̀dọ́ ọmọ ìkàmọ́ àfihàn bàbá jẹun orí kò sùn mí ní kò lè fa mí sáré ló máa dé kó tó mọ̀ o kò sẹ́ni tí kò lè ṣekú pẹ́ nìkan wáyé tí gbà fúra. Èmi lékè gbogbo ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́. Orí má sùn. Èmi lékè gbogbo ọ̀tá tó ń tọwọ́ bá wọ́n jẹ́. That man, I got an answer for pure.
Àtọ́. Máa gbé oúnjẹ mọ́ bí ewu ní dání. Gbé oúnjẹ wá máa bọ́ ẹ̀sìn ẹ̀mí ìbàjá rẹ̀. Ọpẹ́ máa mo ti fẹ́ dákú sí ìgbà farabalẹ̀. Dáhùn náà kí ló ṣe tó ń ṣe bí ìdìrí báyìí. Àǹtí àbí kí máa yọ̀. Mo ti fẹ́ mú. Oh, Ramon, ó ti wà ń sàlẹ̀. Báwo ló ṣe máa ń ṣe báyìí? Okay, màá mú fún ẹ tó bá wọlé. Mo ń bọ̀ ń sàlẹ̀ ń sìn, mo ti ń kúrò ní yàrá. Okay, bye. Ramon ti dé. Oúnjẹ! Nǹkan tí wọ́n ń jẹ ní ojúmọ́ nílé. Nǹkan náà lórí ẹ̀ ń tóbi gbogbo ẹ̀ ń tóbi. Ó àbá mi ló pa náà. Gómi wà náà. Jákèjá sọ pa lórí ni. Amina, kí ló ṣe lẹ́nu lẹ́mi? Mo kàn fún ọ lóúnjẹ ni. Baba. Ẹni kò ti gé o. Débọ̀. Débọ̀. Ìwọ ló wá bà mí o. Tó ní wọ́n fẹ́ bàbá ẹ̀. Ipa máa rówó ń bẹ̀. Owó dọ̀dà. Bá mi jí ọkọ mi o. Bá mi jí ọkọ mi o. Ṣé yí? Yé. Wọ́n ṣe yí. Ṣé yí? Ó lè kú ọ. Ṣé yí ògbúdọ̀ kò lè kú ọ? Tẹ́lu bàbá mi táwọn ọmọ mi. Oyún inú mi tẹ́lu bàbá mi. Ṣé yí? Ṣé yí? Mo dáràn owó ló sùn mí lẹ́yìn o. Kọ́ títí náà. Wọ́n yìí ti ṣe ìfún mi. Nígbà tí mo bá wọ̀, inú oúnjẹ wo kò fi sí? Inú oúnjẹ wo kò fi sí ẹgbà mi? Ẹgbà mi ni màá rí. Yé! Bàbá máa dáràn títí náà. Èmi ṣe yájọ́ lọ ní. Mi ì lè lọ ẹ̀wọ̀n. Àná àwọn ọmọ ẹ̀ ló ṣe mí. Àná àwọn ọmọ ẹ̀ tó yún lókè ló ṣe mí. Mi ì lè dáràn ẹ̀wọ̀n. Láyé! Owó tàbí àfẹ́ wá rí nínú ilé òmùdá. Òmùdá! 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 Ayọ̀ òmùdá! No! No! Kí lè bẹ̀? Láàrin fẹsẹ̀ sí ìjọ ikú ń bẹ níta sẹ́mi mọ́lé ìjọ ikú ń bẹ nílé sẹ́mi mọ́ta orí mi máa gbàbọ̀dé ikú àbọ̀dé ò dá orí mi máa gbàbọ̀dé o orí mi máa gbàbọ̀dé ikú mo máa ń tẹnu mọ́ o kí má ṣe kúkú àìmọ̀dí ká ṣí nípa má ṣì mí pa kí má ṣe kúkú oníkú kí má ṣe bọ́jọ́ ọlọ́jọ́ lọ àmì o. Àdúrà mo gbà o. Dìde kó jókòó.
fẹ́ kó farabalẹ̀ kó gbọ́ gbogbo nǹkan tí mo fẹ́ sọ. Sórí nǹkan tí o mọ̀ ó pọ̀ ju nǹkan tó mọ̀ lọ. Ayọ̀dẹ̀ farabalẹ̀ ni lọ ń gbọ́. Nígbà tí ìwọ ń rò bíi pé nítorí màmá ẹ ti ṣaláìsí pé tí bá tẹ̀ wá fẹ́ yàwó wọnú ilé irú ẹni bí àwa gbàpò tiẹ̀ kó pọ́síbù. Olú ọmọ tèmi nìwọ. O tiẹ̀ ń ṣe pé àkọ́bí nìkan, the only child that I have. Ìwọ wá lọ gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn ọ̀jọ̀mọ́ ẹ wá kọ story ẹ wá execute ẹnu lé mi ẹ wá mú ìyàwó kan nù yín ẹ mú ìyàwó kan nù yín ẹ wá plant ẹ síbí. Ó days me níbi tí mo jókòó sí iná òun ni ọkọ ẹni yìí ló ṣaláìsí sí ibi tí mo wà bó ṣe kú náà rè jọ táwọn ìyẹn báńkì ọ̀hún náà òyìn náà bó ṣe parẹ́ síbí rè irú rádaràdà wò nìyẹn báyìí ẹ̀wọ̀n fúnra ẹ̀ ń poison jẹ láì ṣe circus show why ṣó lè tó bí are you so desperate jẹ́ ń kú fún ara mi naturally kò lè jogun wo kíní tó bá mọ iye nǹkan tí èmi àti ẹjọ́ pàdánù ni lórí drama tẹ́sáré ṣe wàá sunjú báyìí lọ but it's alright èmo ṣiṣẹ́ gbogbo ẹ̀ bóyá ló mọ̀ wípé gbogbo plan mi fún ẹ ni pé tó bá ti fẹ́ settle down báyìí tá a ṣe ìyàwó fún ẹ ilé tó wà lájà tí mo fi over 400 million naira kọ báńkì ti gbé lọ́rùn báyìí gbogbo ìwé ni mo kó lọ́wọ́ sí ọ̀fọ̀ all the paper title deed ó ti bá lọ mi ò ní claim ilé mọ́ báyìí sàárà ayérayé nìyẹn. Just last week, in Balashi, shopping complex of 50 shops. Bí ẹ̀ náà ṣe lọ nìyẹn. Gbogbo ìjọ bá jẹ́ ogún tiẹ̀, ó jẹ́ kí n ṣàṣe dànù. Mo sọ yẹn lórí. Mo bẹ̀rẹ̀ sí náwó yà fún. Sórí inú àkáǹtì obìnrin tó lọ yìí. Ní dọ́là àkáǹtì ẹ̀ lásán. I had put in over $240,000 to $250,000. Ní pound account ẹ̀ náà bí $75,000 to $80,000 ló wà ń bẹ̀. Ṣé ti náírà mo fẹ́ sọ? Over 40 or about 50 million naira. Mo yẹn lọ down the drain. Mo kàn ṣe sára ṣáá. Mo kàn sọ wónú ṣáá. Gbogbo tí ò bá gbádùn ni àìfara ẹ̀ balẹ̀ ni. Ó bà gbogbo ẹ̀ jẹ́ with complete youthful exuberance. Can you imagine this? Kí lẹ ṣe yẹn fún kí ni èrè ẹ báyìí sí? Anyway, ó ti wáyé, èmi ti gbà fọlọ́run. Èmi kan náà tí mo da gbogbo millions rè, ebé mi rè. Èmi rè ń sìn, mi ò ní high blood pressure. Reason why, ọlá àánú kan ni mo fi ń ṣe gbogbo nǹkan. Ọlọ́run dẹ̀ ń kẹ́ mi, ó ń yọ mí nínú ewu. Náà tí ẹ sọ fún mi, tó bá jẹ́ wọ́n ló lọ jẹ poison kan, ibà mo ìfẹ́ ṣe gbèsè ẹ̀ mi. Ìjọ́ mo fẹ́ bí ọmọ kan tí máa ń dàgbà tó ẹ̀. Ẹ bá yé jẹ́ o, ẹ bá yé jẹ́ gidigidi gan. But like I said, mo gbà fọlọ́run, mo yọ̀ǹda fọlọ́run, and I thank God that you are still alive. I mean, I don't understand it. Daddy, please sir, I'm deeply sorry. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀, Daddy. Please, sir, forgive me. I promise to be a good boy. Daddy, please forgive me, sir. Mi ò ní choice láti má dáríjì. Mi ò ní méjì. Come, it's alright. Come, it's alright. Ìwúrí òbí ni ló yẹ kí ọmọ ẹni jẹ́. Àṣẹ̀yìndé bó bá dalẹ̀ ọmọ tí ó kò lè dé ni. Ṣùgbọ́n bó bá ti dìdà kejì ìbànújẹ́ máa lọ́mọ jẹ́. Ọlọ́run máa fi ọmọ ṣe bànújẹ́ láyé àwa. Ọmọ tó lajú ju bàbá o, tó lajú ju màmá lọ. Ọ̀rọ̀ òbí yóò ta etí irú ọmọ bẹ́ẹ̀.
ṣe ló máa ṣe máa lọ tán ló máa lọ Ọlọ́run máa fi ìbànújẹ́ ọmọ sọ́dọ̀ wa ọmọ tó ń yọlé lẹ́nu tó ń foró ẹ̀mí bàbá ẹ̀ aburúkọ ẹbí jẹ́ o a kó wàhálà wálé Ọlọ́run dákun o máa fi irú ẹ̀ ṣọmọ wa ilé afogún ọdún kọ àwọn lè wo lọ́jọ́ kan ṣoṣo aṣọ àlà òbí wọn àwọn lè ta epo sí bẹ́ẹ̀ bá ń tọrọ ọmọ ẹ̀ là dáadáa o kẹ má lọ fi ikú tí ó pa iṣẹ́ ọmọ o àkókò ibi ó sọdúnṣe rádaràda orí dákun fún mi lárí dùnú ọmọ jọ̀wọ́ má fún mi lọ́mọ tí ó foró ẹ̀mí mi àkókò ibi sàn láyé jọmọ tí ó ṣekú pa ni tẹ́ bá ń béèrè ọmọ ẹ kíyè sára àkókò ibi sàn láyé.